وضعفت ثواب جد للشيخ محي الدين كل المرامي أنله يا مولى المثابة أنله يا مولى المثابة فما لي حول ولا لي قوة سوى أنني نحو الدعاء ضريع وبالله توفيقي وفضلك واسع إذا لم توافقني فكيف أطيع أيا من أتى ذنبه وقارف ذلته ويا من يرتجل حسنا من الله والقربى تعاهد صلاة الله في كل ساعة على خير مبعوث وأكرم من نبى ويكفيك هما أي هم تخافه ويكفيك ذنبا جئت عظم به ذنبا ومن لم يكن يفعل فإن دعاءه يجري قبل أن يرقى إلى ربي حجبا صلاتي سلام الداء إيمان على الذي أتى أمة الإسلام بالقرآن هو المصطفى الهادي المزمل والذي شفاعته فضل على الأكوان وقولي شفيعا في القيامة واسقني من الحوض ماء الروح والرضوان من الحوض ماء الروح والرضوان. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. ìlú Ìṣẹ́yìn la wà yìí. mo fẹ́ ká yóò mú ànábì tó bá ṣèmi ni wọ́ nígbà tọ́rọ̀ dọ̀rọ̀ ànábì tiwa Muhammad ẹni tí èmi ẹ̀ tá a jọ jókòó yìí ohùn rẹ̀ kò ní jákèjú tèmi lọ. sallallahu alayhi wa sallam. Naam. Salati salami imani ala alladhi. Ẹ jọ̀ọ́ nǹkan méjì ò gbọdọ̀ sí ẹ papọ̀ báyìí. Òòrùn ń pa wọn tún gbọdọ̀ nàró. Ẹ bá wọn àgà kí wọ́n jókòó pẹ̀lú àlàáfíà. Ata ummatal islami bil qur'ani. هو المصطفى الهادي المزمل والذي alájà ẹ̀yin ẹ̀jọ̀kọ́ ń tí. ẹ̀jọ̀kọ́. ṣàfàtò. ẹ̀jọ̀kọ́ dáadáa. fadlu alal akiwani. ẹ ṣeun. ṣàfàtò. bẹ́ẹ̀ sì bá mi gbà wọ́n láàyè yìí ọlọ́run gbà yín láàyè àlùbáríkà. fadlu alal akiwani. ó ká mi lára fún wa tó lè yùn bá nábì o. sallallahu alayhi wa sallam. wa kulli shafi'an. kódà ó ká mi lára tààrà. fil qiyamati wasqini.
àfi kẹ́yà àgbàládá bíi mẹ́fà pọ̀ lónìí. minal hawdi ma ar-rawhi war-ridwani. gbogbo tó wà níwájú yìí ní alógo sáwọn àgbà tèmi ń tiẹ̀. Afa Muslim. ó gbà tèmi àbó gbà. wa kun li shafi'an. mo wá wà nílùú Ìsẹ́yìn. Bẹ́ẹ̀ni bàbá ń bẹ nílùú Ìsẹ́yìn. ìlú àwọn ọ̀rẹ́ mi tààrà. àmẹ́ ẹ̀náwó kẹ̀kẹ́ Yorùbá nàbì. fil qiyamati wasqini. àmọ̀ kú oríire. minal hawdi ma ar-rawhi war-ridwani. adúgbò fún Ọlọ́run. alhamdulillah. ìwọ tó wà níbí. mo fẹ́ kó orí náà rí orí Ọlọ́run tó fún ọ. An'amallahu alaykum. ẹ̀dá tí bá ti ń wu ayé aláyé yóò ṣe kèfèrí sọ́lọ̀ nǹkan yìí ni. ẹ lè pa yìí tó gbóná náà ní fẹ́. kí ló ń ṣe ẹ́ tó ń wu ayé aláyé. náà. wa kun li shafi'an. ń wọnú kínní rìkọ́dì rẹ̀ ní dapá àmọ́. fil qiyamati wasqini. mo ti gbádùn ara mi bá ń tààrà ń pa ewu sí mi tẹ́lẹ̀. minal hawdi ma ar-rawhi war-ridwani. Ọlọ́run tí ó sọ̀rọ̀ tó sì múṣẹ. Tó sọ̀rọ̀ tó múṣẹ. kí ló sọ Ọlọ́run láwọn ẹni ìhun òun yìí jẹ́ kẹ́yìn wọn ó dahoro. La ilaha illallah. ẹ jẹ́ farabalẹ̀ tààrà lónìí. Ọlọ́run gbá yẹn lẹ́rú kò gbá lẹ́rú ẹ̀yìn ẹ̀ ni ẹ máa wò. Ẹ̀yin ẹ̀ ni ẹ wò. àìmọyàn tó dún fún lójú ayé wọ́n lọ tán báyìí ó parẹ́ tẹ̀lé wọn ni. Ó parẹ́ tẹ̀lé wọn ni. ṣé mo lè bá yẹn sọ̀rọ̀ níbí lónìí. minal hawdi ma ar-rawhi war-ridwani. jàmáà Naam. ẹni tí nǹkan rẹ̀ ò bá parẹ́ Tí nǹkan rẹ̀ ó bá parẹ́. kò ní rẹ́ni rẹ̀ gbẹ̀yìn rẹ̀ ni. La ilaha illallah. ọ̀hún obìnrin ni wàá ń dẹ́rù èyí wò lẹ́yìn ọkọ ẹ̀ ó lè relocate lọ Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ọ̀rẹ́ ti tẹ́ntì ń wá ẹ jẹ́ òkè ẹ níjẹ́ ń sọ̀rọ̀ mọ́nu. minal hawdi ma ìyá chief imam ẹ jẹ́ òkè. ar-rawhi war-ridwani. èmi ní ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni ẹ̀fín ọ̀rẹ́ jẹ́ kí. ntótọ́ náà ní í ṣeun bó sọgbọ̀n ọdún ni olólùfẹ́ yẹn kú ọ̀nìmọ́rin pàdé ní ọjọ́ mọ́tò àfìlẹ̀ ọbọ̀lọ́hún ẹ fi yẹn sílẹ̀ kí ló dé àfẹ́ ńlẹ́sì. Bàbá yẹ lọ jòkó. wa kun li shafi'an. kíá o ti wá bí gbà lọ. fil qiyamati wasqini. ọ̀rọ̀ tí mo sọ yẹn à ń fi kí wọn kú oríire ni. A fi ń kí wọn kú oríire ni. mo fẹ́ kó yé yín lónìí. Naam. ìyàwó tí ò bá sẹ́yìn ọkọ ọmọ tó bí ò ní sẹ́yìn ọkọ. Bẹ́ẹ̀ni. ọ̀lànìhun kẹ́gbẹ́ ẹ má lè ọ̀lànìhun ká mọ̀. minal hawdi ma ar-rawhi war-ridwani. ọ̀lànìhun wá ní àyín. minal hawdi ma ar-rawhi war-ridwani. wo ọ̀rẹ́ mi ni ọ jòkó ní àyín. Bàbá ní ẹ jòkó bí. promotion bá ọ jòkó dáadáa méjèrè. sayyida daraini ya man banada. ويا من إله الأرش سماه أحمدا. Samti ẹ̀kú àlejò lónìí. ولدت يتيما مفردا دون والدين
فصرت أمير الأنبياء وسيدا. Khalifa Magaji bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣe dàrú ń kún mi lójú bẹ́ẹ̀ni ẹ dákun mo fẹ́ fún aláàkí ó jókòó ni. ẹ jókòó ẹ dákun. فمثلك لم يولد ẹgbẹ́ yẹn wá gbé kìí nìkan. ومثلك لم يرى ومثلك لم يبعث نبيا محمدا ومثلك لم يبعث نبيا محمدا أيا طيب الأسماء يا خير شافع بعثت رحيما للأنام ومرشدا. alága ọ̀rẹ́ mi tara ni. بعثت رحيما ẹ jókòó bẹ́ẹ̀. للأنام ومرشدا. بنورك صار الإبادر تاما مكملا به قد تجلى سبل النور إذ بدا. kí ló dé tẹ̀ jẹ́ rí olóyè kẹrẹ̀bá ń fi ẹ́ sáàrin ìkọ́làbà of Ìṣẹ̀yìn land ìkọ́làbà wọ́n kọ́làbà lóòótọ́. بنورك صار الإبادر تاما مكملا ìlú yìí ẹ̀rẹ́ yẹ̀yẹ̀ ní kọ́làbà. به bí ẹ bá kúnlẹ̀ wọ́n gajẹ́ lómi lọ níbí. قد تجلى سبل النور إذ بدا. níjọ́ tá a wá sí mọ́ṣáláṣí àwọn náà ń gbà mí lálejò ń bì tá a lè jókòó báyìí ẹ jókòó dáadáa bá. به قد تجلى. bàbá àkọ́dàbà bẹ́ẹ̀ni aṣọ yìí tẹ́ ẹ wọ ẹ níbọ̀ pẹ̀lú àbùkù. آمين. به قد تجلى سبل النور إذ بدا. èmi àti bàbá ti sọ̀rọ̀ because kódà tí n bá kọjá ní sẹ́yìn bẹ́ẹ̀ni ń pè é pé mo fẹ́ kọjá lórí ilẹ̀ yín kúrò lẹ́yìn kọjá. ní ẹsẹ̀ ẹ̀ kí mo kàn fẹ́ kọjá nígbà tí mo lọ àwọn ìlú kan ní ibẹ̀ yẹn ìràwọ̀ mo lọ lọ́nà báyìí sá òkè o tá a gba báyìí àgbà tí mo lọ Ràwọ̀ mo pè wọ́n mo gba báyìí àgbà tí mo lọ Ìpàpó mo pè wọ́n ẹ dákun ẹ fi lára balẹ̀ kẹ́lẹ́ bá a rí wo nígbà míì nì n ti ń ká yìí ẹ padà wo tí n bá lọ tán so òun máa lọ fún ọ tó bá ti ń sọ̀rọ̀ jù lọ́bẹ̀rẹ̀ tí mo fojú wọn rí ìlú kan jò ní wọ́n yẹ sọ̀rọ̀ lé ọ̀rọ̀ mi púpọ̀ yóò ti dàbí àrífín. bó o lọ wí. عليك صلاة الله ثم سلامه bẹ́ẹ̀ni ورحمته. èmi ń ṣe ordinary scholar the grand imam. bẹ́ẹ̀ bá ti pè mí consider àpọ̀kọ̀ ìmáàmù tó lé ní 200 ìmáàmù jìnkò because àyè tí mò ń cover lọ́dọ̀ wa níbi tọ́lọ̀ ní kí n máa jòkó sí ìmáàmù tí ń kíjímà àti yídì 580 ló wà lábẹ́ mi. عليك صلاة الله ثم سلامه ní ìlú ورحمته دوما عليك إلى المدى. ọlọ́run là ń kí bọ̀ الله ẹ bá ń kí ọlọ́run pé Allah. الله أكبر. gbogbo ẹni tí fẹ́ mi kó sílẹ̀ mi ẹ̀ ní kàbùkù láíláí. لا شبيه لكبره. gbogbo tí ń dààmú àti rí mi o ayé ò máa fẹ́ rí yín ni. كل الأكابر kódà wọn ò ní rí yín pẹ̀lú ẹ̀wọ̀n. أخضعوا لقواه. gba Khalifa Magaji ẹ sá wà lé mi lọ́rùn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sámútì ò jẹ́ ń sùn. mo ṣe kúrò ní palace ọlọ́fà because
màá ṣe tafsiri ọgbọ̀njọ́ assignment ti wà nù. níwájú ọlọ́fà báyìí bẹ́ẹ̀ni. tí mo ṣe travel yìí ẹlẹ́ẹ̀kẹta ni lónìí tí bàbá ó sọ̀rọ̀. okùn ẹlẹ́ẹ̀kẹrin ní family house wa lálẹ́. tí ń ṣe dago 11 àbọ̀ alẹ́. lahul amru fi dunya. so àwẹ̀ tèmi ó níṣẹ́ nínú gan. ó níṣẹ́ o. lahul amru ba'daha. yóò gbé yín ṣe wà tí ni yín dùn yìí màmí máa ń kákò táwọn èèfì parí ni pé ọlọ́run bá ń sọ kó yọrí ẹ láyọ̀ oúnjẹ ó sáré. wàhálà ipò. bẹ́ẹ̀ni. wa sallati lahul màmá wa sì ti dàgbà màmí wọ́n ti nánú mọ́ 90. abadu Allahu akibaru. ẹni Allahu akibaru. lahul amru fi dunya. lahul amru ba'daha. ó ti bẹ̀rẹ̀ sẹ́nu. wa sallati lahul abadu Allahu akibaru. ẹ bá ń sọ bẹ́ẹ̀. وصلت له العباد الله أكبر. ọba wo la dúpẹ́ fún. ọba wo ni. Allah. ọba tó mú àwẹ̀ wá láti fi chẹ́ẹ̀kì wa. la ilaha illallah. bí o bá sáwẹ̀ olórí ibú ó pọ̀. olórí ibú pọ̀ o. kí ló kápá ẹ̀dá bíi ebi. yéé bẹ́ẹ̀ bá gba ẹ̀dá yìí kan tẹ́ báyìí egun ó sì máa rò ọ́. ó tiẹ̀ tó àwẹ̀ ọdún ni àmọ́ tá a ṣe fọ́lọ́ ó kàn darí òrùn sí àná. ó wò ó pé ẹjẹ ń jẹ́ gba àwẹ̀ dọ́bù ooru àwẹ̀ ọ̀tọ̀ àwẹ̀ gẹ́gẹ́ àwẹ̀ ọ̀tọ̀ kí wàá lè mọ̀ tó mú àwẹ̀ wá dá mi lóhùn. lahul amru fi dunya. lahul amru ba'daha. mo kí bàbá wa sẹ́yìn bẹ́ẹ̀ni kábíyèsí. ẹ bá ń kí wọn tààrà ẹ kí wọn kí ni ọlọ́run ó dùn wa sẹ́yìn a máa ń pàdé púpọ̀ a máa ń pàdé. kódà lọ́dún tí ọ̀rẹ́ wa adánlá tí wọ́n joyè nìbàdàn bàbá wa sẹ́yìn wà báyìí mo sì wá síjọ náà bẹ́ẹ̀ láwọn wá sí káàkiri wọ́n ń sojú lu yín dáadáa wọ́n yẹ sólòfò èèyàn bẹ́ẹ̀ni yín dáadáa ni wọ́n. ẹ bá kí wọn. ẹ bá kí wọn. ramadanu shahrun. mo kí wa chief imam. fihi ajrun kamilun. fún ìlú Ìṣẹ́yìn. ya fawza man. wọ́n kú oríire. yad'u bihi rabbahu. mo kí àwọn èèyàn ńláńlá kódà bàbá Ariwoọlá bàbá ẹ̀gbọ́n tí wọ́n sọ̀kalẹ̀ nípò ọ̀rẹ́ mi ni wọ́n. ramadanu tààrà. shahrun. sẹ́kùn mo ní bàbá wa àmọ́ lọ́ọ̀ ní kájọ ọmọ ìjọ rẹ̀. fihi ajrun kamilun. tipẹ́tipẹ́. tipẹ́. tuba liman yad'u bihi rabbahu. bàbá wa ọ̀rẹ́ wa SAN ẹ̀gbọ́n Hamid Raji adamala hayatahu. àmín. sábúrò wọn gbọ́ òfìsẹ́ ẹran yín sí wọn mo dẹ̀ ti rí ẹ mo ti rẹ ọmọ lójú wọn ẹni tí a rán sí tí a máa rán sí mi ni kì í sì jí owó lọ́nà. inna siyama. wọ́n ṣe fún yàn ẹ̀gbọ́n ní 118,000 olówó. olówó fa ẹni tí a rán ló yọ ń bẹ̀. ó yọ ni ó yọ ni. ó yọ ni bàbá. inna siyama dawa'u kulli musibatin. láti sẹ́yìn níbí làwọn tí máa wá kí mi lọ́fà kí àwọn ti rí mi ṣe díẹ̀ àwọn jẹ̀ràn yín. èèyàn lẹ́wọ̀n. wa shifa'u man yashku ala balwa. ẹni tí ìṣèyàn tó jàǹbá mi ní ìwà jòkó tì mí ń lè mi mo lòdè lónìí ìgbà mélòó. èmi nìkan fẹ́ jòkó lórí stéèjì sótẹ́ fúnra rẹ̀ àbí wọ́n ní ẹ̀gá kalẹ̀ fún ni. wa shifa'u man
èèyàn nu. yashiku ala balwa. mo kẹ́yìn olóyè o torí ọjọ́ akínyín ẹkú gbálùmú. ẹ kú gbálùmú mo kí Khalifa Magaji bàbá kínyín ọ̀rẹ́ wa tààrà mo kí mudir inna mudirul markaz siyama mo kí yín púpọ̀. dawa kulli musibatin. ẹgbẹ́ ńgbà tí mo rí wọn mo ní kí n gòkè wá bàbá ní ká gòkè mo ti ní sí ọwọ́ wọn lára àwọn ọmọ tí a kọ́. Allah bẹ́ẹ̀ bá lóun pọ́n ilé sẹ́yìn ti pọ́n ilé masha Allah. ọmọ tẹ́ ẹ kọ́ ní ń fọ̀ lálálá yìí fọ̀n lálá ẹ kú sí lára wọn o. ẹ kú iṣẹ́ wa shifa'u man mo kí ambassador mi Sam Titi Sam tó yashku ala balwa. láti ìlú Ṣakí. láti ìlú wa Ṣakí shifa'u man Suleiman yashku mo kẹ́yìn olóríire tẹ̀ wá ń bí. ọlọ́mọdé kẹ̀nìkan tí ò ní sórí ire. Sharul amanati bínú rẹ bá dùn sórí ire ní ṣe Allahu Akbar. wa siyanati wa tuqa. kí n má jẹ̀bi ẹ̀yin tẹ́ ẹ kọjú sí mi mo káwọn olóríire tẹ̀ mọ́. ẹ̀sìn yá mi jákè wal fawzu fi lápá bíi mo káwọn olóríire tà wá níbẹ̀. liman arada qabula. lẹ́yìn mi mo káwọn olóríire tà wá níbẹ̀. tuba li abudin. mo kí ṣé ìwà kẹ́mi tó bá mi wá bì Hollandia ní jẹ́. bẹ́ẹ̀ni Sheikh Hollandia òun fi hàn yín tó bá yá tó lè pàdé ẹ̀ nígboro bẹ́ẹ̀ni wòlíì Ọlọ́run ni kẹ́mi pé tó kápá rẹ̀ ní Hollandia tó bá jẹun tí ìwà tí mo méjì lè kò yó. oyó Shahrul amanati wa siyanati wa tuqa. jẹ́mọ́ ìyá chief imam kí ló bí ká gbà àwẹ̀ kí ló bí ẹ jẹ́ mo bí méjì wá kí n tó wọnú ọ̀rọ̀. nǹkan méjì lọ́lọ́run dá papọ̀ lẹ́ẹ̀kan náà. méjì ni è Ọlọ́run dá làákàyè Ọlọ́run wá dá ẹ̀mí ṣe ń gbọ́ ẹ̀ dá mi lóhùn. Ọlọ́run wá ń bi làákàyè pé ta ni mí ta ni wọ́ ta lè mí ta ni wọ́ ẹ dákun ẹ gbọ́ dáadáa. olúwa mi làákàyè ni Ọlọ́run Ọlọ́run anta rabbi wa ana abduka zalil. la ilaha illallah Allahu akbar ìwọ lọba tó dá mi ìwọ lọba tó èmi lẹ́rù rẹ tí ń jẹun pa èmi ni fífi ń yẹpẹrẹ jù ń jẹ́ nǹkan kan. jẹ́ nǹkan kan Ọlọ́run wọ ẹ̀mí ìwọ ẹ̀mí tani ọ́ Ta ni ó ní ọ́? ana wa anta. ìwọ lọ ń jọ́lọ́ èmi náà ń jẹ́ mi láàyè mi jẹ́ mi náà láàyè mi sẹ́gbẹ́ kò sí tó ní gbéraga bí ẹ̀mí kódà tó bá kú tó máa gbéraga ó dáyìn 40 ọjọ́ kó tó máa kó òun ní wáyé mọ́. bẹ́ẹ̀ni Ọlọ́run ní ẹ̀mí èmi náà lọ sọ báyìí sí èmi olùgbà tó wá dá mi ńkọ́ èmi lẹ̀mí ìwọ lọ́ọ́ máa jọ́ lọ́hùn ọmọjọ́ lọ́hùn yorùbá nàbí jèrè. Shahrul amanati wa siyanati wa tuqa. bàbá imam wal fawzu fi liman arada qabula. Shahrul amanati wa siyanati wa tuqa. ọwọ́ akáṣẹ́ kúnra ìkọjá báyìí. wal fawzu fihi liman arada qabula. wal fawzu fihi liman arada qabula. kí ló ṣe wọ́n tó yorùbá nàbí dáadáa. tuba li abudin. ó dọ̀ mọ́ mi. Na'am. bàbá yẹn mọ̀ tí wọ́n fi wọlé àmọ́ ní subhanaka rabbil izzati. amma yasifuna bi sifati Allah wa atama Allah
الله جلاله الله جل جلاله سبحانك رب العزة عما يصفون بصفتي وأتم الله جلاله الله جل جلاله حمدا لحي دائم شكرا لرب الأوادي صلوا شفيع جميعكم خير المخلوق محمد سبحانك رب العزة عما يصفون بصفتي وأتم الله جلاله الله جل جلاله رب العزة عما يصفون بصفتي أمراجي أتم الله جلاله هلا البركة الله جل جلاله ابا سمع دادا حمدا لحي دائم شكرا لرب الأوحد شفيع جميعكم خير المخلوق محمد لا يتركياما سبحانك رب العزة عما يصفون بصفته أتم الله جلاله الله جل إمام اوكي بابا يوم mo ti kí púpọ̀ طاهر ومطهر مكيف لما ضاقت عليه المذاهب ìmáàmù tó sọ rírẹ fá tí wọ́n ń kírun ní mọ́ṣáláṣí mábùl mọ́ṣáláṣí tí ń kọ́ ọmọ náà tí ń àbá tí ń bì bí wẹ́dà bá ṣe yí sí ni àwọn ọ̀rẹ́ mọ̀ yí báyìí àwọn bàbá náà tún wá ń yí tẹ̀lé wọn yóò yí èyí nínú wọn lẹ́gbẹ̀ẹ́ kẹ́kẹ́ ẹ rí nígbà tí ń gbàwẹ̀ tó ojú wọn sàn dán ni. ìmáàmù ni ìmáàmù. ẹ̀yin ará sẹ́yìn ẹ̀kú sẹ́. táyìrò wà mọ̀ táyìrò. bàbá imam. bàbá imam. aṣọ yìí yìí ò ní fàyà. mọ̀kì fún limau. ẹ ṣe àmì. baqat alayhi al-madhahibu. bàbá ìtumọ̀ rẹ̀ gbogbo ẹni tí ń gbèlú yìí níyì tẹ́ ẹ̀ fi jẹ́ akú rẹ̀ tẹ̀ ọlọ́ọ̀ni pa wọ́n ní jẹba. àmín. àmín. bàbá ìlú yìí tóbi ọmọ ìlú ní máa tóbi. ọmọ ìlú ní máa tóbi. bí ìlú bá tóbi tí wọn bí ọmọ tó yàn wọ́n yàn wọ́n jẹ táláyé ni. wa ma fadlu al-arja'i illa rijaluha wa illa fala fadlun li turibin ala turibi. ẹ̀mí wa yarí mọ́lọ̀ lọ́wọ́. ẹ̀mí yarí mọ́lọ̀ lọ́wọ́. ẹ kọjú síbí. ó ní wọ́n lọ́ọ̀ ni wọ́. èmi náà lèmi. èmi lèmi. ní wọ́n fi bú yẹn pé ẹ̀mí rẹ ti ga jù. ẹ̀mí rẹ ti ga jù. ọlọ́run ló dáa. ó dáa. ẹ fi sínú náà. ó gbaná sára ọlọ́run ní padà jáde. ẹ mú padà wá. ta ni ó ta lèmi onígbà náà wà ń kọ́. àní wọ lọ́lọ́ èmi lèmi fúnra mi. mo wà láàyè mi wà láàyè rẹ̀. ọlọ́run ló wà tó wá rí bẹ́ẹ̀. ẹ fi ebi pa. ẹ fi ebi pa. àwọn àdé mọ́lẹ̀. àwọn àdé. ebi wa pa nígbà tó di ọjọ́ èmi ló bá wá láti kò lè mú fún mọ́ ẹ̀ gbogbo ayé ní wò mí lọ́wọ́ bá bó ṣe jókòó yìí gbogbo àgbáyé ní wò mí bá lóhùn tó dùkú àtẹ̀yí gbàtí màá kú òun bí ìyẹn tó lé ní 300,000 ti wò máa méjèèjì. shahrul amanati. àwọn authority nù. wasiyanati wattuqa. kò síbi tí mo wọ̀ tí wọ́n ní wọ̀ ǹyà ni wọlé ni bá lọ́dọ̀ gọ́fúnà ẹjẹ́ wọlé o kámẹ́rà àti ilé sọnù ẹni tẹ́mi ń gbé kánò. walifawzu fi. bí n lọ ọ́fíìsì pírẹ́sidẹ́ntì wọ́n tẹ̀lé mi wọlé. limani arada qabula. mọ́gàjí àwa sùn ẹ̀mí mọ́lẹ̀. wọ́n dé. wọ́n fẹ́ bi pa. wọ́n fẹ́ bi pa. nígbà tó wá pé ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n sọ́gbọ̀n ọjọ́ ọlọ́run ni ẹ tún lọ mú wa. ẹ lọ mú wa.
Ọlọ́run ní ta ni mi ta ni wọ́ ó wá dáhùn pẹ̀lú wọn àrò ó lẹ́rù rẹ ni mo jẹ́. ẹrú rẹ ni. Shahrul amanati wa siyanati wa tuqa. Ọlọ́run wá ṣàdéhùn nígbà yẹn. Ọlọ́run wá ṣàdéhùn. Pé gbogbo ẹni tí bá ti fi ọ́ sí la tí wẹ̀ mí mí lára rẹ̀ ẹ̀ẹ̀kan lọ́dún ìyàtọ̀ jẹ ìyà ọgbọ̀njọ́ yìí kó lè bá mọ iye ara wọn ọ̀ràn tí a bá dá lóṣù mọ́kànlá wọn ò fi oṣù kan sanná ní ẹ̀. Allah. Kára wọn ò lè bá a balẹ̀. Ọlọ́run ni wọ́n làákàyè àṣàpọ̀ ọjà mi níyàn ọ̀hún àǹkan ni. Wal fawzu fihi. Sọ ti rí. Limani arada qabula. Wal fawzu fihi. Limani arada qabula. Àwẹ̀ ni. Jẹ́mọ́ ẹ̀ gbọ́ Ọlọ́run wọ̀ làákàyè. Ìwọ làákàyè. Àṣà pé ọjà mi níyàn ọlẹ́mi lọ́lọ́ ìwọlẹ̀ rú mi gbogbo tí mo dá láyé wọn máa ṣe rú rẹ ni. Allah. Kò sí tí ó ní yìí tó ọ bẹ́ẹ̀ bá lówó ní ẹni tí ò gbọ́n kò mọ̀ lọ́pọ̀ ẹni tí ti jàbùjàbù. Bọ́lá ti súre fún ọpọlọ ńjọ́ náà lọ́hùn là ń bá kádò ní. Gbogbo tí èèyàn bá jẹ́ bọ́lá bá ti gbọ́ ọpọlọ láàrẹ̀ kò wúlò mọ́ láyé nù. Wa afdalu qismillahi lil mari aqluhu. Ìmí tó tún ṣẹlẹ̀. Naam. Nígbà tí baba ńlá wa Ádámù. Alayhi salatu wa salam. Kíníkà Ádámù tó ọmọ bá mi ké o. Bí ìbá sọ lápò Ọlọ́run sọ yẹn kíníkà ṣètánì kò ní. Wàlọ́lá kalam tukiwa. Min ibilisa abidun. Wakaifa akodi agwa Sofiya ka Adama. Ó wá Jésù. Àwọn àgbà amúlọ́rùn. Ẹ̀ka ìṣẹ́bẹ̀yìn lẹ́yìn rìkọ́dù. Wàlọ́lá kàlámù yugiwa. Èsè tí ń kún ọ lójú. Mini ibilisa abidun. Mi ti ń lágùn tó yìí, ọ̀sìn sánú mi. Wakaifa wakodi. Kò dá rárá. Agiwa Sofiya ka Adama. Jẹ́mẹ̀ ní náà. Naam. Èso ń kò rí pọ̀ kò sí lọ́ọ̀sálẹ̀. Ìgbà tó wá pọ́gbọ̀n ọjọ́. Tó pé 30 days. Ọlọ́run èso sọ̀kalẹ̀ ní ìsìn. Ibi tí wàá parada. Ọlọ́run àrọ́mọdọ́mọ rẹ ní tí mo ṣe fún ọ yìí. Ní mo ṣe fún ọ. Bá a ṣe jogún owó tá a jogún àlùbáríkà ní a máa jogún orí ibú níran mi. Laula kalam yugiwa. Àwẹ̀ lẹ́fí ń ṣe é. Báńkì ẹsẹ̀ méjì kí wọnú ọ̀rọ̀. Shahrul amanati wa siyanati wa tuqa. Alájà wa ó kọ wọn kan kó tó kú ọmọdé. Jamila n tó yáàyì tó rẹwà ní jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe obìnrin tó fáyìn nìkan ni Jamila obìnrin tí ò níwà kì í ṣe Jamila ẹwà kéèyàn ó níwà àmọ́ jẹ́ èèyàn ó rẹwà Ọlọ́run á fún yín ní tó pọ̀ òun nífẹ̀ẹ́ nu kankan mi Ọlọ́run fún yín níwà wọn èrò yín obìnrin olóbìnrin kó fi wá máa wẹ̀ pé kí mo sì yáàyì tó báyìí náà ọ ti corrupt yẹn nu ó ní kódà wọ́n tún kọ́ àtíkè kí lọ́wọ́ dójú rẹ̀ ó ní kódà wọ́n ya làálì kí lórí ibú tó bá ọ kódà wọ́n má rìn wèrè mọ́ ní ẹ̀kẹ́ èyí wọ́n á jẹ́ tiẹ̀ tó yẹ bá sàwádà ńlẹ̀ gbogbo àfa àti máa ṣe bí tàlítàlí lójú agbo wọ́n máa karamáyàwó wọn nílé ni o obìnrin olóbìnrin máa yá wọn lórí ọ̀rọ̀bìnrin kan wọ́n á lé mú bí orúkọ wọ́n tọ́jú rẹ̀ ni ọ̀ ìtọ́jú tiẹ̀ kó nù ó dàbà hàn ọ̀wá ń gba nọ́mbà káàkiri ojú agbo tó fi gba nọ́mbà aboyún tó mọ̀. Wa ara jamaluki fawqa kulli jamilatin wa jamalu wajiki yakhatifu al-absara. Èmi ò ní tú yín o dọ̀bẹ́ kí n tú
n ò ní tu àmọ́ kéèké nǹkan gbọ́ ni ò ní tu. wàrà jamaluki. èmi wà tún yẹn. wàrà jamalaki. èmi ò ní tu yẹn. fawqa kulli jamilatin. ó ń fi yẹn kí ni èmi ò ní tu. tọ̀. torí àfa tó kó obìnrin kan ló fi kì torí kò fẹ́ kó lẹ́sẹ̀. wa jamalu wajhiki. bàbá Imam ẹ̀kọ́ tóbi ní fẹ́ràn yẹn kéèyàn máa sà wọ́n. bẹ́ẹ̀ni. kọ́kàn wo ìyàwó rẹ̀ pé you look like India. ọmọ fáyín. ìwà ni èmi náà. èmi náà. ọbẹ̀ tó jẹ́ ẹjọ́ náà wọ́n fẹ́ ṣíra rẹ̀ jẹ. mo kí i. bàbá kì í. ẹ kú ìsọ́ àmánà. ẹ kú ìsọ́ àmánà. tí ẹ bá tiẹ̀ lómi ẹ ọkọrin iṣẹ́ kalẹ̀ fún bẹ́ẹ̀ bá fọ́lọ̀ ohun tó fẹ́ ń kọ́ tẹ kọ́ club house tẹ dẹ̀fẹ́ tẹ̀ síbòmí ta ni ó mú yín ẹni bá dẹ̀ mú owó ná kó pa ọkọ̀ tiẹ̀ náà kó máa náwó rẹ̀. mọ́sálásí tá a kọ́ tá a sí díẹ̀díẹ̀ bóbi ṣe máa yí owó tó ẹ fi nípa sàn jẹ́ nínú ọkọ̀ mi lórí kẹ́ ẹran tiẹ̀ tó forí fọ́ àgbọn káàsì kí ó tó dúró ṣé bẹ́ẹ̀ lẹ́yìn yóò kú rí sẹ́yìn tí wọ́n ti ẹ̀ jèrè lójú ayé ni wọ́n jèrè tẹ́ bá kú tán bá kú tán ẹ̀yin òkú mọ̀ ara tẹ obìnrin wọ̀nyí. ilé amánátì. ìwọ́n tó ń ṣàdúrà kọ́ jẹ́jọ́ kọ́ rẹ lọ tẹ́lẹ̀ náà kòkó tí kú náà lọ fi pílò fún lọ́rùn ebi náà lọ ipá ọkọ rẹ ò sínú rọrùn rí ìgbà tó lọ ń pàdánù ìgbà ló wá bẹ̀rẹ̀ yáàta ẹ̀yin kọ́mẹ́tì ẹ má lọ ẹ̀ má mo fà nábì bẹ̀yìn ọlọ́ọ̀ni mo fi bẹ̀ ọ́ tẹ bá ní kẹtẹ́wọ̀n yìí lọ́rùn ẹ̀ sẹ̀ èmi tẹ́ ẹ pè mo gbà ẹ bọ́ ṣe gbà wẹ́ o ń sọ bọ́ gbà kéèyàn máa ké báyìí nínú àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ní òkú kan lálẹ́ pẹ̀lú ìrìn àjò ìdí tí mo fọ́ kọ́ mi rìn lónìí kí n tó má rí mo ti rìn báwọn. èmi bówó ò lè rí i mọ́ olóje ń gbọ́kọ̀ yẹn wá torí mo fẹ́ kánà kò ham. ẹ tó sì wọkọ̀ gàmbàrí ni àwọn ọmọ náà àmọ́dà àánú. shahrul amanati wa siyanati wa tuqa. mẹ́gàjì kí ló jẹ́ ń sáré bẹ́ẹ̀. Naam. kì í ṣe pé nídìí ẹ̀mí mi tá a bá encourage obìnrin tí ń ṣerú èyí yóò dasẹ́lẹ̀. ṣé bẹ́ẹ̀ sì ń ṣe rí rèé. ẹ kú iṣẹ́ o. ẹ kú iṣẹ́. ẹ ní ṣe òfò. Àmín. ọlọ́run ní jẹ́ kánjú lọ bá wọn. Àmín. wọ́n tún wá yà síbẹ̀ pé Ramadan tá à ń ṣe yìí o mo ń ṣe lókọ̀ọ̀kọ̀ mi ni. Allahu Akbar. wọ́n ya ọkọ̀ síbẹ̀ tí mi túmọ̀ ajẹ̀lú wá ṣẹ̀ tí mi súnmọ̀ pé ẹ̀mí yín sì làwòrán rẹ wà dòní. kí ló ń ṣe ẹ́ àkọ́rẹ́ tí ń tó pọ̀ lónìí oṣù àmánà lóṣù yìí. oṣù àmánà ni. wọ́n ṣe ya nati. ẹni kí ni àmánà bẹ ẹ̀yin tẹ́ ti dasẹ́lẹ̀ tẹ́ tọ́jú ìyàwó yín mọ́ tẹ́ ń dáná dá mú lọ sọ fámílì ẹ̀ ò sí ná ó lọ ra kinní kan tírí kinní kan kejì wọn á fi dín ẹyin ní yàrá. ní yàrá ó ti gbogbo wíńdò. ìyàwó náà ń ṣe tiẹ̀ lọ́tọ̀ ó ra pọ́ọ̀tù tuntun ó là bẹ̀rẹ̀ àwẹ̀ náà ó lọ rògì tí wọ́n ti sá tó ti gbẹ a máa fún ọnù omi gbóná sáàmù ọ̀nà tẹ ẹsẹ̀ nípa ẹ̀mọ́ fobìnrin ṣẹ̀sìn gbogbo létọ́kùnrin àtòbí yorùbá ti jẹun papọ̀ nú àwẹ̀ wọn ò gbàwẹ̀ ẹ̀yin obìnrin àmọ́ náà tí náà sẹ́lẹ̀ ní dáná mọ́ ẹ dákun sọ́jọ́ orí ní kóbìnrin máa wúlò mọ́ ni tẹ ẹgbẹ́ni tí yóò máa dáná fọkọ yín very useless ọsẹ nígbà kẹrin mi máa sáàfù ọkọ rẹ dákun ẹni tí ń bọ dáná yìí sọgbọdọdọ nílùú Ìṣẹ̀yìn tó bọ dáná fọkọ rẹ tó lè gbọ́ ọrùn rẹ sùn. tó lè gbọ́ ọrùn sùn arasẹ náà. ó yẹ kó rí rèé ó pé arasẹ lórùn. arasẹ ni. ọkọ rẹ ní ògbọ́n àwọn ọmọ ọ̀dọ̀ tọ́bẹ̀ rẹ dùn tó bá tó dì ẹ̀gúsí tó dì yóò kàn sàn sàdá kí rẹ ni àfà gbẹgbẹgbẹgbẹ báyìí yóò tutọ́ kàn ní kí ló dé bá a ti rí inú wọ́n tó ń fò kábí ẹyẹ ṣé kí n máa dì mọ́ pílò ni èmi ti ṣe díútì eléyìí nù kọjá bọ́dà kó máa bímọ lókù
wọ́n mú yẹn bọ́ sí gbóná akọ́lé fún níbi òmíì má tẹ̀mí ayé rẹ̀ ń bẹ̀ má jẹ́ ó pa ọ́. àìwúlò rẹ ló kó bọ̀. ẹ̀yin obìnrin tí ẹ lẹ́ẹ̀dàgbà jù lóyún dá lọ ṣé ẹ̀dàgbà jàdí jẹ́ nà lọ. La ilaha illallah, Allahu akbar. ẹ máa dáhùn. ẹ̀dàgbà jùlọ. àmọ́ náà tí ní kí tún ni náà. njọ́ tẹ́ ẹ fẹ́ mẹ́rù ẹ̀yin obìnrin ẹ má kúrò o njọ́ tẹ́ ẹ ń kó abọ́jọ ẹrù bọ́lá sọ pé ń mú ẹ̀ dá mi lóhùn. wọ́n lẹ́rù lé ọkọ. bàbá ẹrù wa wọn wá jí àlò ẹ dalẹ̀. wàsíyánátì wà tuqā. torí bẹ́ẹ̀ bá fi ọkọ sí wọn ní mẹ́rù yín ṣé bẹ́ẹ̀ kọ́ ẹ wá lẹ̀ mẹ́rù lé ọkọ ọ ní àmọ́ náà abọ́tọ̀kọ̀ rẹ fi ń jẹun yóò kọ́ fi ẹ̀bà lẹ́bi tí ń jo ọbẹ̀ náà yóò àmọ́ ìyìn tí wàá já létí bí ètò ìfín fún wèrè ló ń jẹ ẹ lọ kó abọ́ gidi jáde látòní lọ ẹlẹ́ẹ̀kó pamọ́ títorí ọmọ sábọ̀ ìyá rẹ ni wọ́n ń lò. so ni wọ́n ń lò. kò mọ̀ dá mi lò mọ́ ìjáde kọ́ ìgbà tí lọ lórí ìtìyá rẹ abọ́ tí wọ́n ṣe ń gbà tọmọ rẹ báyìí má rí ayé òtún ní lórí ìtọ́ kójọ ìmọ̀ jọ́kọ̀ lò ó kọ́mọ rẹ lè bá rí gbà ṣe ẹ̀yin wá tu abọ́jọ hàn gẹ̀gẹ̀ ẹ̀ tu abọ́jọ ọwọ́ ní kọ́nà mọ́jọ rí àti àwọn olówó bá kú bọ́fún bá tá ń pàtí rin lọ́kọ̀ọ̀kan sọ ní kú kílò tó mọ́. ẹ jọ obìnrin ṣe ní dúkìá tí máa láhùn ọ lè mú abọ́ sẹ́ẹ̀tì kan èyí máa fi mọ̀kọ èyí máa kó àkàrà sí èyí síbí lásán èyí omi kò lè lu abọ́ méjìlá. ọlọ́kọ̀ òun ò wúlò ò lè kábọ̀ fún un sọ́mọ rẹ náà ní wúlò sẹ́kùn ẹ̀ gbà nísìn ẹ̀ fi nǹkan pọ́n ọkùnrin lójú àtẹ̀yìn tẹ̀ ní àmọ́ náà tọkọ ní kò sùn tọ́ dasẹ́lẹ̀ tọ́ yí ayígbírí débi kíní yẹn. ẹjọ́ tí ò sóró ọ̀kan náà wà ń pé ẹ̀mí yìí fẹ́ bọ́ o ọ̀ sì ná àmọ́ ọ̀nà gbogbo yín tẹ́ ẹ mú ayígbírí tẹ́ yí dílẹ̀kùn lẹ́yìn tọ́ fẹ́sùn tọ́ fúri ara rẹ ṣòkòtò bẹ́ẹ̀ fà kó tó bọ̀ tá a ṣùgbọ́n o ti dé ẹ ní àmọ́ náà. bàbá sí wọn gbọ́. wàsíyánátì wà tuqā. ẹ máa wojú ara yín because wọ́n tún máa sọ nígbà tí wọ́n bá dé ibi tí wọ́n ti máa assembly wọn ẹni tó jù mí pa lónìí mo sí èrè fún yẹ̀yẹ́ rẹ bó ṣe ní mo kàn lọ́tà pọ̀ ni lóyìn ni mò ń yí lóyìn ni mò ń yí ó gbára àkùbárò ó bu ẹkún ni ọkọ ní fi ń ṣe yẹ̀yẹ́ ẹ̀rín rẹ̀ ń pa mí ọkàn jìyà ọ̀rọ̀ sìkánú lé ẹ̀yin ọkùnrin àmọ́ náà ti ní ká tọ́jú ìyàwó yín àtọmọ yín kọjá síbòmí. wàsíyánátì. ẹjọ farabalẹ̀ oṣù tá a máa sọ ara wa ẹ̀yin obìnrin ní lọ́mbọ̀dì aṣọ bẹ̀rẹ̀ yí dó tẹ̀lé mú nǹkan títì ajẹ́ pàkúrú yóò bu nǹkan jẹ lábẹ́ rẹ ni aṣọ òsì àtẹ̀yìn ọkùnrin tẹ̀ sọ àwẹ̀ àṣìlò tó tún bẹ́ná sí sìgá ó ní àǹgófà ni orí ti pé ojú fẹ́ yí látàárọ̀ ó wá ó fà dórí méje ó wá di sàárì gbà tó jẹ tó wá tún fa bẹ́ẹ̀sì kan lé torí tí o bá tí ì fa sìgá kò lè yó àtẹ̀yìn tẹ̀ lọ rẹ ọtí sínú fírísà yín bí wọ́n ṣe pèrò kọ́ já kan báyìí ó ní láì fi arọ́ wá sí. ó kọ́kọ́ gbó lọ ná òun láì fi arọ́ wá sí. kò tètè pé rọ́nù ó tún wá jẹ sàrẹ́ tó tún fi méjì lé ẹ wà nípa àwọn ègbó tilẹ̀ fi sùn ẹ má fara wé o ó ti dọ́bù ààrẹ ṣe é sọ àmọ́ náà ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ sínú tẹ́tẹ̀ ṣe bí wèrè kápẹ́lẹ́ ẹgbàwẹ̀ gidi ni ara yín rọ̀ lálẹ́ ni. bọ́ síbòmí. wọ́n tó kọ́. oṣù tá a máa páyà ọlọ́run. ẹ̀yin ìyàwó ẹni náà. ìyẹn lè fún iná ẹlẹ́jà. ìyẹn ṣe wàhálà nù Ramadan tó bá ìjẹ́ ẹsẹ̀ rẹ̀ ó bàjẹ́. àtẹ̀yìn ọkùnrin náà. wàlí fáwùsù fíhì. má lọ bí tó jìn kí mo wá sọ tẹ́wàá ti ń wo sọ́mọ́ nìkan ní òkàmílà
àdéhùn tọ́lọ́run ṣe ni pé òun ó tìjú wa. Insha Allah. Ó lóun ò bẹ̀rù èèyàn àmọ́ òun máa ń tìjú àwọn ẹni wọn. Ẹ̀gbọ́n tí mo wí wọ́n la pé tó ọba ní ṣe bàbàrà ni ọ̀ní gbèsè ìran wa. ọ̀ní gbéran wa. Ilahi. Èmi ni ẹ máa wò. Àrìjúlá fún àmì kátàkárùmá fàyínàkà máwòlá látòkọ́ ìbò àbùdàkà. Abdullahi ràn lọ́wọ́ àgbàdé sí bàbá rẹ̀. Ilahi. Ọ ti sọ̀lẹ̀ ké bó ṣe ké o. Ilahi àrìjúlá fún Tó bá ń tiẹ̀. mi kátàkárùmá. Ìwọ̀nba kéèyàn jẹ sàárì ma. fàyínàkà máwòlá látòkọ́ ìbò àbùdàkà. fàyínàkà máwòlá látòkọ́ ìbò àbùdàkà. Nínú àsìkò tí ń bẹ lọ́dọ̀ rẹ Ọlọ́run mo béèrè díẹ̀ tí fi parí tí ń ṣe. Allah. Àmín. Àmín. Ọ̀yẹ́ sì dojú tẹrú rẹ̀. Àmín. Wọ́n láwọn ẹrú rẹ̀ tẹ́ ti jòkó látàárọ̀. Bẹ́ẹ̀ni. Àti dojú tí a fẹ́ ṣe gan báyìí. Ojú ẹ̀ la wà yí Ọlọ́run. Ọ̀yẹ́ dojú tẹrú rẹ̀. Dákun. Wọ́n ò lọ wí. fàyà laita bushra láwọ̀ àtàtì ní fìlẹ̀ kárọ̀. Bàbá Imam Bye Imam. ẹ má bínú sà. Kí lẹ́ni wá sọ ń lù yín gan tẹ́ ẹ sọ sí mi létí nígbà tó ṣe pé ìlú yín ní ń bọ̀. Kí ló sọnù táyé òfin tòrò má lónìí? Kí ló sọnù? Al-ikha. À ń bára wa ṣe ni àrántí ìjẹ́ ẹ̀jẹ̀ kan náà àrántí ìjọmọ ìyá àrántí ìjọmọ bàbá òjò pagi lápá kan dápá kan sí là ń bá a ká àbẹ̀lọ́ nkójò ó pa wá kárí ká gbádùn àyè mọ́. Kí ló dé tí mo fẹ́ sọ náà nù? Mójútó mọ́. Ara John Ọlọ́run ló mọ iye ẹ̀gbọ́n tó tọ́mọ àbúrò tó fi là. Ọlọ́run ló wá mọ iye àbúrò tó sọmọ ẹ̀gbọ́n rẹ̀ di ọmọ. Lónìí kóńkó jábẹ́lẹ̀ là ń lù kálukú lómi ṣe tirẹ̀ kóńkó jábẹ́lẹ̀. Bàbá Imam ṣé mo lè tírìtì ẹ̀yin o? Náà. A'udhu billahi minash shaitanir rajim. Ẹ dákun ẹ̀yin ọkùnrin sẹ́ ń gbọ́. Bismillahi Abẹ́ ẹ̀ gbọ́. rahmanir rahim. Ọkọ yín tó lọ bọ́lọ̀ wọn bá ayébẹ̀ ẹ̀kọ́ wà kíni wà kíni wàmọ́d Ọlọ́run bá kẹ́ ẹ̀. Àmín. Àmín ẹ̀yin sì wá rù báwọn. Ìwọ tó gbà pọ́ kú ọ ní ìdìkẹ́ Ọlọ́run sí àmì jákè. Wọ́n náà tà ń ṣe lẹ́yìn wọn yìí. Wọ́n náà tà ń ṣe yọ Ọlọ́run. Jẹ́mẹ́ ní náà. Naam. Ohun tí ń pè ní ìjọmọ ìyá bàbá. Àlè wá ní bàbá kan ìyá kan tó pé ní òbí à ẹ sáà máa ṣe tí ẹ fi ilẹ̀ Ọlọ́run ní máa tijú ẹrú ẹ̀. Ìgbàgbọ́ àtẹ̀mí nìyẹn o bó lọ wí. Akhaka innama Allahu kasa'i ilal hijabi ghairi silahi. Tó o bá ti lẹ́mìí pé tí mo sọ yóò rí bẹ́ẹ̀ ọ̀ ní sọ̀rọ̀. Akhaka innama Allahu. Àbí kéèyàn ó jẹ́ ọmọ bàbá ká má jẹ́ ọmọ ìyá ṣe tẹ̀lé mi. Àbí kẹjọ ọmọ ìyá ká má jọ ọmọ bàbá. Àbí kẹjọ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò. Akhaka. Bàbá. Innama Allahu. Jàmá. Naam. Nǹkan tí wọ́n ń bẹ táyì sí ọmọ ìyá ọmọ bàbá àìsè búlọ̀dù kan náà á tún wá pèrè àwọn ọlọ́mọ ìyá. Kí ló dé àmójútó mọ́? Tẹ̀gẹ́ yìí rẹ̀ tì.
تغيرت المودة والإخاء. bàbá imam nílùú Ìsẹ́yìn grand imam ó mà ti yí padà kí ni. المودة ìfẹ́ ti yí padà kò sífẹ́ gidi láyé mọ́. والإخاء. ìjọmọ ìyá ti yí padà. وقل الصدق. nínú ìran nínú ìlú kò sódodo mọ́. وانقطع الرجاء. ẹni tí a fọkàn tẹ̀ pé kò ní dà mí wọ́n ti fẹ́ kú láyé yányán. وقل الصدق وانقطع الرجاء. tí ọba gbọ́n tí ń wí ìṣẹ́tì rẹ̀ yòǹbá níbi kò débi. وأسلمني الزمان إلى صديق sam titi. كثير القدر ليس له رعاء. jama ìgbà wa dé ìgbà pààrọ̀ tó dáa tán ó wá fà wá lé ẹlẹ́tàn lọ́wọ́. Allah. ẹni tá a lè fi nǹkan sọ́tì òfin ní bàjẹ́ wọ́n ti fẹ́ kú tán yẹn báyìí. ورب أخ àìmọye ọmọ ìyá وفيت له وفائي ìwọ pé àdéhùn fún. ولكن لا يدوم له الوفاء. àmọ́ kò ní pé àdéhùn fún wọ. أخلاء aláyẹ Jamila إذا استغنيت عنهم. jama ní kí ni àkọ́kọ́. نعم. ẹ dá mi lóhùn. uhuwatu nasab ìjọmọ ìyá inú ran ẹ dákẹ́ farabalẹ̀ fún mi torí Ọlọ́run ni èmi gbàdọ́ kẹ̀kọ́ Ọlọ́run ó ti jú mi. Àmín. èmi ò ṣe méjì pọ̀ Ọlọ́run rí bẹ́ẹ̀ ṣe ń wò mí. májẹ̀mú mi ni pé Ọlọ́run ǹjẹ́ ń pa àmọ́ sá ti jú mi. ẹni tó bá tó nǹkan ní ma ní ẹ bẹ̀rù mi. èmi la jẹ́ àlàfo sí ń sálẹ̀ kí làmọ́ tí ó ṣẹlẹ̀. jẹ́mọ́ ní náà. Naam. ọ̀ dá mi lóhùn. Naam. bàbá imam grand imam. àwọn ẹlẹgbẹ́ lọ́wọ́ yín tún tutù tó báyìí. ẹ má kàwọ́ kò èmi ti rí. ẹ kú sẹ́ni sẹ́yìn. àárín ìmọ̀ inú wa ń dùn. Alhamdulillah. gbogbo àwọn olówó tí ìtọ́jú ìmọ̀mù ìlú wọn wọ́n ṣẹ̀sìn ni. ìmọ̀mù yín wá lòde àwọn àyímọ̀ ó wá gun kóró pé lọ. bẹ́ẹ̀ni lágbádá yóò ta. kì í ṣe mọ́mù lójú tì àwọn olówó òlu tó ti joyè ní òun lálùbáríkà. àwọn ní. Akhila'un. bàbá ẹ kú oríire. Idha staghnayitu anhum. ẹ jẹ́ n tún yìí díẹ̀ dákọ̀ ẹ̀kọ́jú sí mi ni. ọmọ ìyá fámìlì wa bá ti jòkó yìí. bẹ́ẹ̀ni. ẹ wojú owó àti àjòkó yìí. bá a ṣe jòkó yìí. ṣé ẹ lójú wa báyìí. bẹ́ẹ̀ni. ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni a. bẹ́ẹ̀ni. mo ti ń kó àkàkà láàrin ti lé ní 30 years báyìí. bẹ́ẹ̀ni. wọn ò tiẹ̀ lẹ́mìí àti travel káàkiri ayé torí bó ṣe kàn mí ní kàn wọ́n àjọ ń rábà náà rẹ ni. bọ́lá fẹ́ lọ ká lọ máa ṣẹ̀sìn. tẹ́ẹ̀sì ní ṣẹ̀sìn láyé yìí. Àmín. Wa a'da'un. Idha nazala al-bala'u. Wa a'da'un. Idha nazala al-bala'u. èyí tó jòkó yìí àtẹ̀gbẹ́ rẹ bẹ́ẹ̀ni. ẹ gbọ́ ìyá tó bí ìyá àwọn lọ́nlọ́n àjọfẹ́ ni gbogbo ẹ̀ ní ẹ̀wọ̀ sọ́njọ́ náà láìmí ọlọ́dà njọ́ tí ń ṣe ìyàwó kẹ́ni mo ibi tọ́jú orí wọn dé wọ́n á ti ń ké lọ́dọ̀ mi kí n tó má rì ní. sótún tán wọn ò ṣe wá sálọdọ̀ ní mo sí ẹ máyè mi ni. Yudimuna al-mawaddata ma ra'awni. ẹ̀yin tí ẹ níran níbí tájẹ̀ ní oníran yẹn lọ́lọ́pàá. ta ni òní. bó o la àṣẹ ní jẹ́ ìrànwọ́ ó tu ẹjẹ́ ìsàkọ́kọ́. olúwa mi. ẹ gbọ́ bilman máa náwó fúnra rẹ. máa náwó fúnra rẹ. Ramadan lóde bó ṣe bá gíláàsì méjì ẹ bá ń pín bó ṣe máa rún wọn ni Ọlọ́run jẹ́ àjẹ tẹ̀mí ìwọ ń sínú pẹ̀lú nǹkan tó lé ní 50,000 àwọn tí a bí mọ́ ọ kódà bẹ́ẹ̀ súnkà wọn ò ní. wọ́n wá lọ tó.
ọwọ́ ni ó rẹ̀ wọ́n wá kí ọ bá kú ní pé kọ́lọ́ forí jìn ọ́ nǹkan ń ṣe ọ orí rẹ̀ fọ́ orí ẹ̀ ya orí padà bàbí ìbọn. yudimuna limawaddata mara aoni. ẹ dẹ́kun ẹ farabalẹ̀ sẹ́ ẹ̀yin ọkùnrin ẹ̀ gbọ́ mi mọ́. tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ ní Allahu Akbar o. èmi ò gbọ́ kò dọ́dọ̀ mi bí o. wàyà bukọ́lì wúdo máa bàkí àlè. Mọ́gàjí ẹ farabalẹ̀ ẹ mẹ́pàá ìwò torí Ọlọ́run ẹ kì mò ń fọlọ́run kún fún yín. ẹ dákun. bí tí mo bá ara mi dé mi ló yé o. bẹ́ẹ̀ni. níbi kí ẹ dákun torí Ọlọ́run n ta bá fẹ́ lò pé àtọ́jú ẹ̀ ni. àtọ́jú ẹ̀ ni. kò ní jọ́sẹ̀ spíkà rẹ. àkìlá fọkànbalẹ̀ ẹ̀rú máa bà wọ́n ní kí nǹkan mọ̀ sí. ìdá staguna ètò àníhàn. ọ̀ndà òtí mi ni. wà á dá ọ̀hún. ìdá nazala alibala o. ṣebí kì í ṣe ohun tó lè bàjẹ́. fúláwà ni ṣebí lẹ́dà ni. fúláwà ni ẹjọ́ kójú ò pa omi náà ni máa ń pa. n ta sanwó rẹ fún ọ wà kó lọ kì í parí iṣẹ́ rẹ̀. yudimuna ali. kálukú sàn tọ́jú tó nínú ẹ̀ ni. mawaddata mara aoni. jàmá naam. kínú mi ò lè dùn ẹsẹ̀ aláàpárú lẹ́ẹ̀mẹ́ta. Allahu akbar. okùn méjì. Allahu akbar. ó kẹyọ kan. Allahu akbar. ṣé wo ni máa sọ̀rọ̀ lọ. olúwa mi. àwọn àti ní máa sọ̀rọ̀ lọ. aráyé jẹ̀mí ìrẹsà ni máa sọ̀rọ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì tá a máa fi tọ́jú ran mo fẹ́ kẹ́ tẹ̀lé mi ni wọ́n bẹ̀rẹ̀ àwọn ni a máa ṣàánú ran ẹni lọ́nà wo mú ọmọ àǹtí rẹ fi sọ́dọ̀ ọmọ tọ́ ní skul ọmọ àbúrò rẹ ti ń ta katapọ́ọ̀tì káwọn engage ẹ̀ ọ ṣàánú wọn nìkan bá ṣẹ́rú àǹtí rẹ ṣẹ́rú ọba tọ́ ọmọ rẹ kẹ́rù ó lè pọ̀ níran yín ìkànnì ọ́. ó di mélòó ẹ madam ó di méjì. wọ́n bí dùn á. bàbá èèyàn máa tọ́jú rẹ pẹ̀lú àdúrà ẹni lọ́nà wo ìwọ náà tẹ̀ lówó nu fámìlì ẹ ti ń fún yín jẹ nínú àwẹ̀ nínú iléyà ṣe organize àdúrà fún ẹ̀yin náà níkà tálíkà tí ó ṣàdúrà kó lówó máa bẹ lọ gbére òsì ni ó pa ẹ ń jẹ èèyàn ẹ wà lè ní láàárọ̀ yìí o ẹja ṣe kùrìsì yìí mélòó kan fún ẹ sì ń jẹ rẹ bọ́lọ́wọ́ bá ń dàrán rú tálíkà náà ẹ ń dàrán rú pẹ̀lú ọ̀tẹ̀ ẹ ṣàdúrà fẹ́ni tí ń fún yín jẹ ẹ̀yin náà ẹ ṣe mọ̀lẹ́bí yín dáadáa mo travel bí ọdún mélòó kan ẹ gbọ́ mo wà ní medical trip tọ́lọ́ mímí wò tààrà àwọn àbúrò mi nílé wọ́n sì kéde di Quran 1000 ẹ jọ sọ́lọ́ wọn á dájú débẹ̀ náà wọ́n ń ké pẹ̀lú omi lójú ní pọ́lọ́ ìdùnnú wa ni má pa ìdùnnú wa ni má pa torí njọ́ náà agbára mi ò ká ń pa mọ́ nítorí bá kù tí wọ́n fi rescue mi ló kù alikarik ẹ̀ tó bá ti bọ́ sómi kò lè yọrọ ẹ̀ mọ́. Asilama ní zamanu ìlà sọdípin. kí ni sẹ́yìn fámìlì tẹ́ ẹ̀ mọ iye oore tó wà níran yín ẹ̀ ń dìtẹ̀ rẹ̀ ẹ̀ sì kìtì bó báyìí báyìí wó ẹ̀ délé ńlẹ́kẹ́ tó jẹun àfẹ́já ó fún mi ní ráìsì kò fa díẹ̀ sí ẹ dákẹ́ tó lówó nínú rẹ̀ ló jẹ̀bi ni àbọ̀mọ̀ rẹ tó bí tí ò lálùbáríkà ẹ dákẹ́ ọ̀n jẹjẹ ọmọ ọlọ́mọ ló korò sọ́ọ́rí tiẹ̀ gẹ́gẹ́ jẹ ọmọ ọlọ́mọ ra adìẹ ló kéré ọmọ rẹ tí ò lè ra mùsùn ńkọ́ ìwọ ńkọ́ kí ló sọ́wọ́ rẹ tí ò là ọ́ ṣé kí n bá yín sọ̀rọ̀ àwọn tálíkà náà ní lọ ẹnu wọn ibò pẹ̀lú ẹjọ́ òsì
ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ní tí ò dáa wọ́n ní tẹ́lọ́rùn ó béèrè 1 million àǹtí ìyá yín mo bù ní 100 yóò máa ná ẹ̀rí ládùúgbò tó ní ẹ̀ ń wo létí olówó kọ́ ẹ̀ ń wo bàtà tó rà ẹ̀ wo mọ́tò tí ń gùn ẹ̀ mọ́ tí ń sáfíìsì lábẹ́. ṣé wọ́n ń gbọ́ ní ìlú sẹ́yìn ẹ̀ sọ pé ń gbọ́. ẹni kí tó ní ẹ̀ dá mi lóhùn a máa fi ká bọ̀wọ̀ èèyàn tó mọ̀lẹ́bí bọ̀dá yín tó rẹran léyà mélòó ni ó jẹ ẹ ti jí gbàtẹ́ pátá ẹ̀kọ́ ọ̀hún mẹ́ẹ̀dúnbú ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ rówó rẹran ọrùn tó kí wọ́n ti ní kanu wọn tí wọ́n fi atagógún sápò ṣòkòtò péńpé ni máa wọ̀ tó dọ̀tí bí àti ẹ̀ gba àpò lẹ́nu ẹ̀rọ wọ́n tún mú igẹ̀ nínú ẹran bọ̀dá wọn náà ni o wọ́n tún wọ́n mú ìgégérù tó dàrin ẹ̀yìn sẹ́nu òdì polówó ẹni tó wá rà á lè wá fọ́ taláyà ìwọ yìí ẹ̀ pọ́n ọlọ́run lé lára ẹ̀ òsì ó hàn yín lè mọ̀. ṣé wọ́n ń gbọ́ ẹ sọ pé ń gbọ́ ẹ wá ní ìran òtòrò ẹ mọ iye tó náà fún yín yóò lọ mọ sóore síta ni. lára ẹ bọ̀dá yín ti ń sànù yín ẹ wá péjọ ẹ wá ń lùyàwó ẹ kò jẹ́ bọ̀dọ̀ tọ́jú wa ẹ̀yin agbójúlógún ṣe bẹ́ẹ̀ ní ti dandan kẹ́kọ̀ọ́ bọ̀dá yín ni orí yín ò mọ̀ pé òkúta ẹ̀kọ́ ti gbé pẹ́ẹ́nì tí fi mélòó ni ẹ ní ìyàwó náà ní mọ̀lẹ́bí tó burú. bẹ́ẹ̀ni àwọn agbọ́mọlù. sẹ́ẹ̀ nínú ogun bọ̀dá yín ni kódà tóbi ní bá lóun sunkún wọn ní ẹni kó máa lọ bó bá sì lóun lọ́kọ mọ́ tó lè dádú ẹ fílẹ̀ kí lẹ̀ ń wá ká àbúrò ọkọ tí wọ́n ní kàlọ́ kíyàwó bọ̀dá rẹ̀ ó lọ sí ìrìn òsì lẹ́sẹ̀ ọ̀n sòsì orí ká bí ìbá ṣe pọ̀ fẹ́ pa bọ̀dá rẹ tẹ́lẹ̀ àlífà rẹ wá dùn ún báwọn ẹ̀ tó ń pè ní mami ọwọ́ ní òtẹ́ra kalẹ̀ fún ọ ó ti di pọ̀ kéré púpọ̀ sí ní bí ìbá ṣe pé ikú ìwọ lè tẹ́lẹ̀ sí ìyàwó bọ̀dá rẹ ìwọ tó lè bọ́ mùsù lọ́ọ̀bù obìnrin tẹnu rẹ ti fẹ̀ fún àsìkí ọ̀ ti fẹ́ súpó náà ó fẹ́ jalè ogún bọ̀dá rẹ ni olè lọ́kọ̀ọ́jú mọ́sẹ́ tó bá gbóná ẹ bomi wọn. wàásìlámàní zamanu ilà sọdíqì. bàbá yìí mọ̀mọ́ ẹ̀ bínú jèrè ẹni kí ni ẹlẹ́ẹ̀kejì ẹ̀ mà dá mi lóhùn ẹ̀ dáhùn fìdí àwọn ọkùnrin tí ń pa ẹ̀rọ bẹ̀rẹ̀ ló jẹ́ ń dákẹ́ nu mi ọmọ ìyá ẹ̀sìn wà ìlú tí o bá ti sí ọmọ ìyá ẹ̀sìn ìjà ẹ̀sìn ni ó túlù ṣé bẹ́ẹ̀ kọ́ mo kí ìyàwó ẹlẹ́hà tálẹ́mà tí mo pọ́n léwu ọkọ wọn tá a jọ wà nú ẹ̀sìn kan náà mo dá yín kí lọ́tọ̀ mo káwọn oníkéwù ẹ̀jẹ̀ akáwọn oníkéwù ẹ̀jẹ̀ akáwọn oníkéwù àlùfáà onímímà ẹ̀jẹ̀ akáwọn oníkéwù. kò sójúmọ́ kẹ̀kẹ́ má kọrin o ẹ̀ ṣe ní kíá wọ́n ní kéwì ṣiṣẹ́ wọn lórí yín fẹ́ yí tí o gbọ́dọ̀ àmọ̀ ṣe sálárì kálọ̀ bí sẹ́kì ìyá rẹ̀ ó kú ta ni ó wà wẹ̀. àwọn tá tẹ ní kí lásán náà fi ń ṣiṣẹ́ yìí àwọn la secure Islam kò bá ti láàyè kò bá ti fàyà pẹ́rẹ́gẹ́dẹ́ gbogbo ọmọ tẹ kó wá dọ̀ wá bàbá dálé kélẹ̀ àrò lẹ́kùn ọ̀lọ́ lọ́mọ tí wọ́n ti yọwọ́ tí wọ́n ti fẹ́ pa yín fún àmúwádùn àfà àtòkú àtàyè rẹ̀ ń gbọ́ wúlò lọ́bùn wa ṣèbọ́lẹ̀ tó dálẹ̀ tó mú wa lé kéwù èyí tí ń kẹràn jẹ lọ mú wa mú sùúrù. èyí tó ti fòkò fọ́ ní ojú nù òun ló mú wá sọ́dọ̀ àfà. wọ́n tún máa sọ fún ọ gbọ́dọ̀ wálé o ó ti sún ẹnu. ìyẹn jó wúlò pẹ́rẹ́. jàmáà ẹ má jà sọ̀tá ẹ̀sìn bàbá yìí mọ̀ èèyàn ṣe bákan
kò sí bá kan tí ò bá ti ní kò sírun tí ò ní kò sáwẹ̀ tí ò péré lọ́lọ́ tí ò tako maka tí ò kásùbà jẹ ní 50 zuri jẹ ní 15 ọmọ ìyá ni á sẹ́ẹ̀rí ọmọ ìyá ẹ̀sìn ọ̀kan ni ẹ̀gbọ́ ibi tá a belong sí ẹgbẹ́ ló yàtọ̀ secondary school tí wọ́n yàtọ̀ ní uniform ṣé sílábọ̀sì wọn yàtọ̀ certificate wọn jura wọn lọ ni ṣé wàá kìkan náà kọ́ ni wọ́n kọ́ ni bẹ́ẹ̀ sì ṣe rí nù kálukú ńpolongo bí tó belong sí ni ẹ̀sìn òpé méjì Islam ọ̀kan ni ẹ̀jẹ̀ arántí ọmọ ìyá ẹ̀sìn ẹ̀kọ́ lè ti ra yín mùsùlùmí kan náà ó wà lómi àgbàrá rẹ̀ sàn kan tó ó sì di ẹ̀sìn rẹ̀ ò pé mo sọ̀rọ̀ kan tí máa ń bí àwọn kan náà ohun tí mo rí mo sọ mo ń bọ̀ láti ìlú kan mo á gba ọ̀nà ilé olùjì mo wá fẹ́ dé báńkẹ́ mọ́ mọ́tò mi kàn bọ́ sí kòtò ní graham ní ọ̀rọ̀fọ̀ ó bá rí àwọn èèyàn ń kọjá pẹ̀lú mọ̀káwíyà lórí ẹ̀lẹ́ o láwọn ẹ̀lẹ́ délé ẹnìkan wá kọjá fìhàn ó wá rìn bíbí ó tó bí òpó bí 6 ó wá padà jẹ́mọ́ yóò bọ́dé báyìí ó di pásítọ̀ tó lo sùtánà rẹ̀ pé wọ́n ní ẹ̀yin bàbá wa ni wọ́n ti ń lọ bí aago 2 àbọ̀ alẹ́ ẹ̀yin bàbá wa a máa ń wò yín ó wá kó ọmọ ìjọsọ kalẹ̀ olùṣọ́ àgùntàn àwọn bá ń ti mọ́tò mi àwa jáde mo ní inú ẹ̀yin ọmọ táyé máìkì tẹ́ mọ̀ sépèlé yẹn àjọ kírun fa ṣùgbọ́n rí pé ẹni tí ń lọ ẹni Ọlọ́run ni ẹ mùsùlùmí wa ń gbéra yín lọ kóòtù lórí tí ò wúlò àjẹ dàdánì àjẹ kínní kan bẹ́ẹ̀ bá jẹ tọ́lú ò bá gbà yín lẹ́rú ńkọ́. ṣé wọ́n gbọ́. tahadu. kódà tí ẹ bá lọ mọ́ṣáláṣí mi jàmá mẹ́ta ni ẹ máa kí tí kò bá ti yọjú lọ́gbàdá ní kírun lọ yóò dùn. tí wọ́n bá yẹ sálámà àwọn náà kò tó bẹ̀rẹ̀ alákùnrin alákùnrin ìmáàmù tí ò bá lé nu sáà ti kírun tán ẹ ti mọ́ṣáláṣí. tí wọ́n bá ti ń ṣe ní ìrìn àjò àbòsí náà fẹ́ kírun kí kálukú kírun rẹ kó máa lọ ni wọ́n ti ṣe mítìn pé wọ́n ní kírun lẹ́yìn rẹ nù. sàlẹ̀ bọ́ síbò mí ẹ mà dá mi lóhùn. tahabu. jama asahib ìkówàtò sọ̀bà ọmọ ìyá ọ̀rẹ́ ń bẹ. ọmọ ìyá ọ̀rẹ́ ń bẹ. ọmọ ìyá ọ̀rẹ́ pé lágbájá àjọ sọmọge ni bóun tiẹ̀ wá rí ẹ gbọ́ kò sẹ́ni tí ò fẹ́ ṣe dáadáa kádàrá ní ilé aká ọ̀ ń bú ọ̀rẹ́ rẹ pé ilé ọkọ kẹta ni bẹ́ẹ̀ lọ́n ti ń ṣe kó sí ọ sọ ní sí káàbó pàdé àdánwò tó jùlọ ẹ dá mi ló mọ́ ọ wàá fà á babẹ́ kí ló fẹ́ máa ṣe kọ́kọ́ mọ̀ wá jókòó tì mí ná kí ni wàá jọ máa dùn ná ẹjọ́ jẹ́ ọ̀rẹ́ ọwọ́ àti ti lọ nùrùn ọwọ́ fọwọ́ roka mi ò lọ bí tó ń lọ ọ iṣẹ́ gbé lọ bẹ́ẹ̀ ọlọ́mọ gbọ́ kọ̀ǹdélé ẹ̀kọ́jú sí mi ọ̀rẹ́ méjì ní bẹ wọ́n jọ ń sin lọ́hùn ọlọ́run á pọ́n kan lé ọlọ́run pọ́n lé débi pé òòrùn gbọ́dọ̀ pamọ́ àbúrò ẹsẹ̀ ẹ̀ mo lójú gbọ́dọ̀ ṣe kí ni gbọ́dọ̀ pamọ́ ìyá àgbà chief imam mo ti rẹ́jẹ̀ yín bẹ̀yẹ ẹ̀jẹ̀ yín mò ń wò àwọn tó bí ń rà kalẹ̀ abẹ́ẹ̀ rí nǹkan ni jama ó fẹ́ pàdé ọ̀rẹ́ rẹ̀ kejì yẹ kọjú sí mi ń bí oòrùn ìbòjì tó wá ń lò kò fẹ́ kí ọ̀rẹ́ rẹ̀ ó lò ń bẹ̀ ó wá yà níbi tí ò yẹ kó yà ọlọ́run ni mo ti pọ́n ọ létó sọ ti yà ná ẹ bá ń kábòjì
ẹ gbé sórí ẹni tó sá fún. La ilaha illallah. òòrùn pàtẹ ikú ni. Ó pakú ni. ìwọ ọ̀rẹ́ tó sáfọ́rẹ́ rẹ tó jẹ́ jáde báríkà rẹ á sì kiri ó padà sọ́dọ̀ rẹ̀. تراني مقبلا فتسود عني. ìgbà tí mo dá àyè yìí ẹni tí àjọ máa gbá bọ́ọ̀lù kékeré tí máa ṣẹlẹ́kì Bẹ́ẹ̀ni. wọ́n sì máa ń sásẹ̀ ní tiẹ̀ ó lójo Bẹ́ẹ̀ni. torí kì í fẹ́ kí nǹkan hàn la máa gbá ní ẹsẹ̀ Má sunkún. á lura ní fìdí àwàlé a sì jọ́ ọmọlé kan náà mo wá dá àyè tán mo ní yes ọlọ́run ti ní kí n débè fún mi mo fẹ́ ṣe chief of staff mi jàmáà sẹ́mi ó tún jòyè yín papọ̀ ni òjò fẹ́ máa pa yín ẹ jẹ́ farabalẹ̀ kó pa yín dáadáa ọkọ̀ yín ọlọ́run kẹ lọ́wọ́ ṣé mo lè fún yín ní wákà kan àṣàlátù kó dòjò kẹ́ kó lọ ọba bàbá rere. àṣàlátù kó dòjò kẹ́ kó lọ bàbá rere. ẹ fi fún dáadáa. àṣàlátù kó dòjò kẹ́ kó lọ bàbá rere. àṣàlátù kó dòjò kẹ́ kó lọ bàbá rere. jama Naam. ìran ní ọ̀rẹ́ ọmọ ìyá lọ̀rẹ́ ẹ̀ tẹ̀ ń wo ọ̀rẹ́ yín rántí ń dààmú ẹ fẹ́ dààmú kàn ayé yín ni Ẹ dààmú káyìn ni. lójú ọ̀rẹ́ rẹ sì kò sí adìẹ Odidi. ọ̀ ń yá ẹ̀ Ní ń bẹ hàì. ó fi Hollandia lé ọ̀fun mú ń bẹ jama ṣàtìgbọ́ yìí yé ó wá kó ọmọ ìyá olólùfẹ́ ẹ̀ tiẹ̀ tán pa àmọ́ náà ní kẹgbà tara yín bàbá yìí mọ̀ torí bọ́lọ̀ ń tijú wa ní kò tí ó sì tì yóò sì tì í jálẹ̀ àmín. ẹ̀ dá mi ló ń fa kí ni máa ba ọmọ ìyá jẹ́ Bẹ́ẹ̀ni. ẹ̀yin obìnrin ẹni náà kí ni máa ba ìfẹ́ jẹ́ ẹ̀yin obìnrin ẹni náà Kí ni ń bàfẹ́ jẹ́? kí ni máa ba ìran jẹ́ ẹni náà Naam. kí ló lè ba ẹ̀sìn jẹ́ ẹni náà ẹ̀ dá mi lóhùn nílùú Ìṣẹ́yìn mọ́. àkọ́kọ́ bẹ̀ àṣìdà gbogbo ẹ̀dá tó bá gbóná jẹjẹ jù mọ́gàjí bó ṣe lè wò ó tó yóò kàbùkà ayé Yóò ka àbùkù ká ayé ẹ ni. ẹ̀rín kí ni tòmọ̀ kẹ́yìn ó gbóná Naam. kò sẹ́ni ó mọ̀ nǹkan ṣe Kò sẹ́ni tó máa ṣe. eléyìí yóò complain wọ́n tún sọ fún ọ̀rẹ́ rẹ̀ àbí kí n fọ́ ọ ní etí ni ọmọ ilé ìsìsì mo rà fún ọ yẹn ni ọ lè pawó rẹ tó fi kú ọ ti gbóná jù sọ ọ ti gbóná jù gbogbo ayé ní etí ẹ ọ ní léèyàn la ọ kú síta gbangba ni La ilaha illallah. Allahu akbar. Allahu akbar. èèyàn olówó ni kò máa ṣe bóòlù orí ni ó ṣe pé Kí lè fẹ́ jó tún máa ṣe? ó wá bọ́ lálejò ẹni tí olówó ọbẹ̀ ọlójẹran lórí mẹ́fà yóò jẹ tọ̀tún lámọ̀ Bẹ́ẹ̀ni. gbàtọ̀ ní fún lẹ́ran kí lọ kó jọ fún Kí lọ pé fún? wọn ò gbọ́ mọ́ ẹ gbọ́ àtiwọ́ ọkùnrin tó gbóná jẹjẹ ọ̀rẹ́ rẹ̀ lè wọ pálọ̀ rẹ̀ ọ ní nánánánà ẹ lọ fọ ẹsẹ̀ yín Ẹ fọ ẹsẹ̀. ìjọ náà ní gba tiẹ̀ má tiẹ̀ kú Bẹ́ẹ̀ni. tá a sọ fún pé létọ́ sí ilé bílíọ̀nù tó kọ́ inú ẹ̀ lọ́ọ́ kù sí La ilaha illallah. wọn tún létà ni ìwọ ọ̀fọ́rì ṣèbọ̀ ra dúkìá nítọ̀ ń yọ tápé wọn ní ra tiẹ̀ kẹ́yà ayé rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ káyé yín ó dàrú ẹ má gbóná jẹjẹ jù umirna an nukhatiba an-nas ala qadri uqulihim bẹ́ẹ̀ yẹn bá ṣe mẹ́ni ẹ máa bá a lò Bẹ́ẹ̀ni ẹ sì máa bá a lò. ọ̀rẹ́ mi ń bẹ báyìí tó bá fẹ́ sọ̀rọ̀ sí mi kì í ṣe ẹni tí pé lè mọ́mù ní mi yóò kàn dáàbò mi ni Ó bá ń wá sọ fún ọmọ mi pé ẹ jáde ojú yín ò ní gba tí ó fojú mi rí Wallahi. because ó mú wàtí tí jẹun pa àtijọ́ ṣeré parí kò sì lè tán lára ọmọ wèrè kó mọ̀ kù yíyà Ọwọ́ rẹ̀ sì ló lé yìí. àbá ìkan bà mí lọ́jọ́ kan oṣù mẹ́ta àwọn èsì ọ̀wọ́n orúkọ àtàwọn àwọn kọ́lẹ́jì ni wọ́n wá pè mí ní guy name tí ń jẹ́ ní school nobody hey n lè pé yé wọ́n ti musa mu mara kò mọ̀ kó ń lu yẹn ó ti sì mí lù Ó fẹ́ gbá mi. yóò gbá mi bóyá dìgúkù mi ní sọ̀rọ̀ kẹ́ ó tó mú mi sí kí n wá ní kí wọ́n máa fọ́ létí Abla. kí ni wọ́n mọ̀ tọ́lọ̀ nǹkan fóònù náà Kí la mọ̀?
ìwọ lọ́rẹ̀ mẹ́rin wọn lọ fẹ́ ṣe ìyàwó ọlọ́ invite wọn rásọ tí wọ́n wọ̀ ọwọ́ ni wọ́n ń ṣe sí lójú àgbo láwọn tá ayé òye wọn ọ̀rẹ́ rẹ gbẹ̀rẹ̀ ń bọ́ sí wa tí ìbá ṣe kó dáa fún ọ jùlọ kò ní dọ́dọ̀ rẹ ẹ jọ fi fèrè ọkọ̀ kíra yín ni wọn ò dá mi lóhùn mọ́ èyí ń lè gbóná gbogbo náà bomi wọn jẹ́mọ́ ní kílẹ̀ kejì sẹ́pì èmi ló jòkó lẹ́yìn mi kékeré ló ti dọ́dọ̀ mi ìmọ̀ wọ bàtà mi sílípàsì mi yóò kò sí e lọ kò sí rán mi n bá mọ̀ pé n rí bàtà èmi máa ti wọ́ fa tí n bá jẹ nǹkan kú báyìí tí n ti pé bóyá yóò kàn ní ó dọ̀tí tẹ́bù gbogbo àtẹ́já o àti mílíkì yóò kàn bùn yẹn dànù ni máa ní táyà ní ẹ̀mí àbánigbọ̀n tí ń wí mọ́ tó bá rí pé ń dá ńlá àwọn yóò kàn sùn ni tani ó bẹ̀rẹ̀ tó tún sọ̀rọ̀ gbọ̀tọ́ bá sọ pàkọ́nù mo sì mánéjì ẹ̀ bá àjọ ń rò lọ ẹ̀ẹ̀kan náà ló sá fún mi rí ẹni kí ló sá fún mi tí n bá ti fẹ́ wẹ̀ báyìí yóò dúró lápá kan ṣé mà èmi lọ léwẹ̀ láì mú yàn lọ ọlọ́mọdé àrí iṣu tó le tẹ́nìkan bá ti kọ́kọ́ da mí lẹ̀ mọ́ yóò ní kí ló ṣẹlẹ̀ o nǹkan ṣe lúwẹ̀ nu tọ́mọdé ti lé ní 50 mọ́nà rówẹ̀ mọ́ lọ wá sí ti tọ́mọ jòkólé torí orí lọ ti gbà mí sórí ọ̀nàmọ́lẹ̀ ọ̀kúnnù gbogbo olówó tó ṣe tọ́lẹ̀tì tó dán àṣàlálù ló dán wọ́n yìí sáré wọ tọ́lẹ̀tì ọkàn sáré sí báṣẹ́ ọkàn fọ́ sókè ìmọ̀dì ìyẹn sì ṣubú léwẹ̀ kó yé bí ò bá kú pàtì rẹ̀ kan bàjẹ́ ni. àlòkù ọsàn ló yẹ ẹnìkan jò ó fọ́ ní orí ni. mo wá ní táyé níbi tó wà ó wà lẹ́yìn bẹ́ẹ̀ títí kò ní fẹ́ kí n sún sọ. mo ní bèbè rẹ̀ ṣe mọ́ra wa láàtó yìí àyè kan náà lọ lé bá mi wọ̀ ó sì ti máa yẹ ọ́ ṣẹ́gbọ́ àyè téèyàn bá yàn wọ̀ bàbá sì mú yàn wọ bẹ́ẹ̀ rí ọ̀sọ́ fẹ́mi àbí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n fẹ́ wọ yàrá nú yóò sì mí níbẹ̀ ní òkò kọ́kọ́rọ́ fún mi yóò sì padà wọ́n yẹn mú yẹn débi èyí o mo wá wò báyìí mo ní táyé ẹ mọ gbọ́n tí mo bí o tí wọn náà bá lè dáhùn bó ní bá a ṣe fẹ́ ara wa tó yìí tani kò kúnnú àwọn méjèèjì fẹ́ tó gbé eré kò tó fojú kan lọ́sẹ̀ kan mo sì máa mọ̀ sọ ni torí bó ṣe dùn tó yìí inú ìdùn dùn kí lè mọ̀ sùn jọ kan ìyàwó tẹ́ ẹ ṣe tẹ́ ẹ jó 6:30 àgọ́mọ̀ fèrè 7 yóò mọ̀ kú tébù 8 alẹ́ yóò kàn wọ́n lọ yá inú dùn ilẹ̀ tó sún náà nù láìlọ́nù ni ó kú lẹ́lẹ̀ àti ike ànùmọ́dàrú. wọn mọ̀ dá mi lóhùn mọ́ ẹni kìlọ̀ ẹlẹ́ẹ̀kejì tí máa ba ìjọba ìyá jẹ́ wọn ò dá mọ́ ní ojú sọ o bàbá yìí mọ̀mọ́ ẹ̀jẹ̀ nǹkan bíi mẹ́ta tí bá ní mo ṣe gbádùn lẹ́yìn tó ní ń fẹ́ sínú bì n sì sí ẹnu. ọjọ́ ń bọ̀ ẹlẹ́jọ́ òní ń bọ̀ mò ń sọ fún yín kalẹ̀ ẹ gbọ́ SAN Abdulhamid Raji wọ́n ní tí wọ́n bá ti Saudi dé àwọn tún wá ìfẹ́tì kí tún wá sí mi ìsínlẹ̀. àjọsọ àwọn àti bàbá nù. àjọsọ wa nígbà tí mò ń bọ̀ látọ̀fà náà wọ́n ní bàbá tí wọ́n ní Saudi sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni tí lọ́mọ bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni sà ok tí bá ti dé ẹ múra ẹ tún padà bọ̀ àti wá sí. so ẹ máa retí wa. so ẹ tún máa retí mi à ń bọ̀. a tún kó nǹkan mi lọ ìkan lọ ń jẹ tó ọtí yìí ó yìí ẹnìkan ló ra Ọ̀làndíà kalẹ̀ ẹni tí máa mú ọ́nà náà kàn ó ti bẹ̀rẹ̀ orí olórí dídá yìí tó wà lẹ́yìn rẹ̀ nàró ká gbọ́dọ̀ ń tóbi fún Ọ̀làndíà. àwọn náà nù wọ́n gbé Ọ̀làndì. ó yẹ láàárín àbí ẹ ní bó ṣe kiri jẹ̀mọ́ ẹ̀ ní kílẹ̀ ẹlẹ́ẹ̀kejì sáwọn tí wọ́n mọ̀ béèrè mọ́ ẹ béèrè nísẹ́yìn ẹlẹ́ẹ̀kejì àlìgírà gbogbo ibi tí owó bá ti wà
ọmọ yẹn ó bàjẹ́ kàn yín. yóò bàjẹ́ káyìn. ẹ má sáré kẹ́ dàbí ẹnìkan tó bá fún ẹni ẹjọ́ tẹ́yìn lọ́rùn. náà owó yín ti pọ̀ jù owó ni lẹ́fi rẹ̀ kàn àti pa ẹ̀tọ́ akọkàn fẹ́ pa ní ìrànwọ́ tí ò ní wá ràn mí lọ. àbí. ẹ̀yin tálíkà tẹ́ ń jẹ owó ẹ lọ́sìn mi wọ̀ ọ̀la yín lẹ fẹ́ pa ọ̀la yín nù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gíwájú ta yín ọ̀run ni ó pa yín kú. ọ̀run ni ó pa yín kú. wọ́n ti gbọ́ yé ẹ rò pé tálíkà ò nílọ ni wọ́n máa ń sunkún èké ni wọ́n nílọ o tálíkà míì nílọ ju àṣetánì lọ ṣé mo lè sọ kẹta ẹ madam alhasad gbogbo bíi tí kéétà bá ti wọ̀ ìjọmọ ìyá ọmọ bàbá ìjẹ́ ọ̀rẹ́ ẹlẹ́sìn kan náà yóò rẹ̀ já ni. yóò rẹ̀ já. mo lè sọ kẹrin ẹni ń sọ alibagiyu tẹ̀mbẹ̀lẹ̀kùn ọ̀tẹ̀ èèyàn lẹ́kùn sí ọ̀n lẹ́jọ́ sí ẹ̀ nígbà tara yín kẹ́yìn ẹ má ti bu olówó mi kó sáfún fámìlì kí náà fojú rẹ rí ó fún wọn kò tẹ́ ẹ lọ́rùn ó bọ́ àwọn òyó owó tó fún wọn tó lọ fi sògùn kó lè kú. ṣe wá dákẹ́ bẹ́ẹ̀ dákẹ́ nísìn ẹ má dáhùn ẹ dáhùn mọ́ nso ṣe dáhùn bẹ́ẹ̀ dáhùn wàásù ùsàn ẹni tí a bá ti ń ra aburú rò kò ní dà ní àwọn èèyàn rẹ̀ mọ́ ẹ̀yin ọ̀rẹ́ tí a fẹ́ pa ọ̀rẹ́ yín ẹ̀yin lẹ́ múra orí rẹ lọ fún wa ẹ fi nǹkan kan pílò rẹ yíyẹ tó ṣe lóru báyìí ọ̀nà kìámà ló ti dúró. fàyínà rìzíkọ̀ màksúmọ̀. jama. wàsú zọ̀nìláyà ń fa. wàkíní wà ádámùlì ikram baba mudirul markaz lára tí màmú kọ́ọ̀rẹ́ rẹ já oníkẹ́ má pọ́n ẹni tó bá galé ẹ pọ́nlé lè fọ́dúlì yìí fọlátọ́lọ̀ fún lórí yín ẹ pọ́nlé. ara maka òkun ànábì lé ó kọrí Madina sẹ́ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ njọ́ tó kú Maka báyìí òjò rọ̀ njọ́ tó padà wọ́n bẹ lòjò tó kàn ẹ̀yin ọ̀tá anú ọ̀ràn burúkú yìí èyàn lọ Maka ó bímọ ẹ wàá pé Jẹ̀mílà o mo lẹ́gbọ̀n kan tí ó sẹ̀ gbọ́n ni èmi sì mo jí ó gbọ́n ó wá pè mí lórí fóònù ọkú àmúlélọ́ o sọ wà dáadáa ilé ò ní dàrú mọ́ ọ lọ́wọ́ èmi ní bá wí o ó wá kà á lọ rẹ́gẹ́dẹ́ bó ní ta ni ń sọ̀rọ̀ mo sì ti ní nọ́mbà rẹ̀ ó lé mi ní mo ní mo rò pé ẹ mú tí yó lásìkò tẹ́ ń sọ̀rọ̀ yìí abẹ́ ẹ yọwọ́ nǹkan bàjẹ́ jọ wọ́n ti yọ ọ́fíìsì ọpọlọ yín jọ mo mọ̀ pé ó ti sọ fún ẹ̀kẹ́ pé kẹ́lẹ́ mọ̀ pé àbúrò mi ni ẹ̀rì bí ń ṣe kí o ti fi sí spíkà mo kàn já ránkì ẹ̀ ni. mo lọ sí èrè ẹ fẹ́ dé nuléyà ọba mi ní bùbá ìkúrọ̀dín. ẹ wá lábúrò yín rí ifín èyí ń bọ̀ ọkọ rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ ọmọ yìí pẹ́ dàgbà o Jẹ̀mílà kọ́ ẹ wọ́n wèrè àbẹ́ ẹ̀rọ ọmọ tí ń bọ̀ ifá njọ́ tí yàrá wọlé ọkọ̀ ibi náà la jòkó ìyá alóde kan mo sọ fún yín jọ ni alóde mo á fọ̀rọ̀ lọ ẹnìkan àsọ ti yọwọ́ tí mà ló bá ní ẹ̀rí mú ìdí nìtọ́ jòkó yìí ní bá ń lábò mí èmi sẹgbẹ́ arábì ìyá rẹ̀ mo dorí kodò àjọgbádò odò ní màmí ní yín jẹnúgùn njọ́ tọmọdé bá depo nù ẹ má nà njọ́ tó bá domi nù ní ẹ̀ nà yóò tààrà omi bẹ̀rù epo àtúwà lòdì míì àwa ń fún Kùránì tẹ́ máa ń pè nùsà kọ̀ọ̀kan mo ní ẹ má fún wọn mo ti gún wà njọ́ náà
wọ́n ń wó kọ̀rọ̀ ní ń wó bíi mọ́nàmọ́ná wọ́n jẹ́ wọn fún tíra tọ́lá ọmọ náà kú ti ní ẹtú bá kí ẹ ọkàn ó gbà pẹ̀lú 20,000. bẹ́ẹ̀ni iye tí ó gbà nù. ó ti fóònù mi mo náà wọ́n fún wọn dàgbà wọ́n dà bàbá ti dàgbà. òun náà ni ẹ̀sìn mọ́mọ́ ẹ̀sìn ní kí bàbá pẹ́ ẹ̀sìn. ọmọ náà kú bá ń gbà 2020 ní gbà kúrò lọ́wọ́ wọn. ń náwó wọn lẹ́ẹ̀kẹ́ omi rí wọn á tún fàdúrà lọ àwọn èèyàn kó tiẹ̀ rí ìrè mi díẹ̀ kó sì rè mi kí èmu gàrí àwọn amúnì lè dà yín láàmú ẹ̀yin tẹ̀sán gba máa mi mo lè fàdúrà lọ yín àyàn tó ń sàdúrà lọ rẹ́gẹ́dẹ́ bàbá ìwọ bàbá ní bẹ́ẹ̀ nìkẹ́ you see wà lọlé bó ṣe di 4 lóru 4:30 wọ́n á ń gbọ́ ẹsẹ̀ màmí sẹ̀ màmí ní bọ́ kílódé níwèé básílẹ̀ kùmùdà kílódé ó wà gọ sẹ́yìn màmí mo ní màmí kílódé wọ́n ní ẹ̀ dákun ọ̀yẹ́ sì wá bínú mo ní ìdí ìbínú ó lọ bí ó wá jáde mo ní màmí kò sẹ̀mí ẹ̀yin náà ní ńlá kọ́ ọmọdé láàrin èèyàn ẹ̀yin ló fẹnu gùn n bó sì ti wá bá yín o ibi tó fẹnu gún náà ló ti lọ tún ara rẹ̀ sí o salamu aleykum kò wá èló ni ọ̀nà gba tiẹ̀ máa lọ kò ní sèmi ìmọ̀láyé rẹ̀ ọ̀rọ̀ wa pààyàn lé ìwọ tí ò dáa fún ọgbà olóàbúrò ẹ̀ wọ́ọ̀sì bàmọ́ omi tó wà lọ́wọ́ ẹ̀ ẹ wò gbéraga inú mutakabir olùsí tó ní gbéraga wọn mọ̀ gbọ́ yé so wọlé ẹ̀yin náà tó dáa fún ẹ máa respect díẹ̀ o torí kí ni àwọn tẹ̀ ń darí wọn lè kọ́ yín lẹ́sẹ̀ ṣubú o mo fẹ́ ṣàdúrà nìyẹn ètò tẹ̀lé ẹni ta ni ẹ̀ dá mi lóhùn tí ìjẹ́kọ̀ rẹ̀ ó bàjẹ́ máa jẹ́kọ̀ rẹ̀ ó bàjẹ́ ẹni kí ni èyí wọn á burú jù kí látòlẹ̀ àfẹ́ kẹjọ máa ṣe kẹ́mẹ́ lè mójú kò fúnra yín bàbá Imam ọ̀rẹ́ tí ò bá ti lámójú kú o ìran tí wọn lámójú kú o wàláì wọn bà nǹkan jẹ́ òkú wọ́n tó lè ilmi ń bẹ̀ ọmọ ìyá mímọ̀ nígbà tí mo dìrù dé wọ́n fẹ́ máa lọ mo dẹ̀ tí náà mo ti rán uniform ẹni àpọ́nlé kọ́ ẹ wá jókòó tìyà ọmọ ìyá àmọ̀ nù ọmọ ìyá àmọ̀ ni bọ́lá ti kéjì ẹ̀tọ́ ní òsirú ẹ̀ máa fi lè hayati. máa fi lè hayati baqa'un. mo fẹ́ sọ̀kalẹ̀ lọ. máa fi lè hayati thubutu. ẹ̀ ń tẹ́ lówó tẹ̀ wá ń bì. tẹ̀ wá níbí. Ramadan ti lẹ̀ tí fún yẹn ní nǹkan àwẹ̀ dì sí yín o. bẹ́ẹ̀ni. jama. ebi a sì máa pọ̀ lọ sí jó lówó lọ. ẹni kí ló dé olówó ti ní tó gbọ́kànlé pé pátápátá ń nà iye báyìí ó lò sí àwẹ̀ báwẹ̀ ńlẹ̀ ni. bẹ́ẹ̀ni kò ní gbẹ̀kẹ̀lé kankan. káwé tó dé kí ni ń jẹ ẹ sànú orú ẹ̀wọ̀n pẹ̀lú ògo Ọlọ́run ẹ lówó sí kó tó dẹ̀ mí. dàbò ní libo yóò ta wàhálà tí máa hàn. lọ́kọ̀ yìí níkàlẹ̀ ṣèbí táyìn fẹ́ máa ṣe ni ẹ wà báàgì ráìsì sẹ̀mó ra tirẹ́là méjì owó yóò kọjá bẹ́ẹ̀. tàkàríbù tìlkàlìbù yóò tó. síbi lọ sí wá sínú àwọn ẹ̀mí kan jò ní tánì kan ra tirẹ́là ráìsì mẹ́wàá wọ́n fẹ́ ní kọ̀ọ̀kan ní ìdajì àpò ó sì pín 50 million fáwọn èèyàn scholarship gbogbo wọn tó ṣe wáyé kìíní ìlú ó sanwó wọn yányán àbí ó kó 125 ní fún salary lóṣooṣù 100,000. yàmú tó kó ló lè bàrọ̀ yá. àwọn ẹ̀wẹ̀ ni ó ṣe yìí kò tí ì pọ̀ máa dọ́ta ọdún. èsè irú ètò yìí ń ṣe nísìnyí àìsóbìnrin lásán mọ́nù ẹ̀wẹ̀ yorí tó ti là lónìí
gbogbo ládà ọlọ́wà kò fọkọ yín. subhana man la yamutu. sátúlùkù mi lọ́rùn màmá yín wà mẹ́ẹ̀ ọlọ́mùbò náà. yamutu kullu libaraya. yóò wá fi ra kẹ́rì ayé gbé fún yín. subhana man la yamutu. ayé mi tẹ̀yìn náà ní díẹ̀díẹ̀ ṣe rí sọ́ni tó mi ẹgbẹ́ rẹ̀ ń dánwò ìwọ tó wọ ayé mọ́yà ọwọ́ ní jí góòlù rẹ ọ̀dúpẹ́ tí wọ́n gé orí rẹ mọ́ góòlù. ẹ̀jẹ̀ ó kẹ́ lọ́jọ́ orí bẹ́ẹ̀ bá ń sòfò ọkọ lọ́jọ́ orí ayé òsòkùkù ni ẹni tó mojú ló ti kú bàbá tẹ̀ra lókù kò wá kú omi ẹ̀ ń wá náwó ń máa promote ọkọ rẹ ń máa gbé ọkọ rẹ ga ń máa ṣe dáadáa ẹlòmíì ò sáko Nàìjíríà ni yóò lọ fọwọ́ sórí ibú bó lọ wí jèrè. subhana man la yamutu. mọ́gàjí àwọn ìmọ̀mù jẹ́ ń kírun mọ́sálásí àwọn náà káre jẹ́ wá pè mí wọn kánra ẹlòmíì ti máa ń kírun mọ́sálásí ilé olówó yóò àdájá kò ní jẹ́ lómi gbẹ̀rù èmi ni abọ́ jẹ́ màálù lójú ó dùn jẹ́ akọ́yọ̀ kan tì ọlọ́run yóò sù ọ́ fún rẹ lónìí ẹ wá ràn mí lọ́wọ́ kí fi ń rí jìyà àfa tí ò bóde tí ò jẹ́ wọn pẹ̀lú mi wá ta ni ó fọ́ láàrẹ̀ hàn bí ọ wà. yamutu kullu libaraya. mo fẹ́ ṣàdúrà nù. subhana man la yamutu. kílẹ̀ pé wà kílẹ̀ pé wàmọ́d abdulwasi kító ni adéṣekínni adétúnjì adéníyì àrẹ̀mú náà lè oúnjẹ àrẹ̀mú ọlọ́run bá ké wọn sí. subhana man la yamutu. àwọn ìmáàmù táwa níbí ìdá ẹ jáde. àwọn ìmáàmù tá ń kírun bí. àfáà kínni anta Musa. anta Musa wa Musa la yusibuka minni. ẹ̀yin lọ sí welcome kìíní fún mi. haythu wajjahta. Imam Abdulkabir ẹ̀ náà ti wá kí mi. fa inna Allah zu Musa. anta Musa. anta Musa. wa Musa la yusibuka minni. lábẹ́ ti bàbá wa Imam. n tí mo fẹ́ gbé kalẹ̀ yìí ẹ lọ implement yẹ. Ramadan program tẹ́ bá tún ṣe. Khalifa Magaji ẹkún àwọn wọlé tó jẹ́ àpè mí náà tí ẹjọ́ wá ń jò ní. Tí ìmọ̀ tí mo fẹ́ ṣe. Bàbá Imam kí wọ́n lọ ní kọ́mítì. Tá ti wọnú Rajab ẹ̀jẹ̀ alájọ ọmọ ẹgbẹ́ o tá wọnú Rajab ẹ̀ ti wọ bí ilé ike bí 20 wọ́n mọ̀ ṣe musabaka wọ́n mọ̀ ṣe díje Quran àwọn olóòmọ àdìsí jù àwọn olóòmọ tìlẹ́kẹ́ àtàwọn alásàlátù àmọ́ ti ń kọ́ ẹ̀sìn níbẹ̀ àti àti ọlọ́jọ́ àwọn alásàlátù wà fún kọ́lẹ̀ kí ló bàrún jẹ́ ìwọ kàá kí ló tún rún ṣe ìwọ ká irú òní tá à ń ṣe wá sí first second third àwọn àfún ẹlẹ́bùn ẹ ti ṣe ó parí káàlì mọ̀ pápá náà mi ń sáré káàkiri ẹ jòkó ẹ̀yin lẹ́yìn ṣe nǹkan báwọn ẹ ti yege because mo bá ṣe ẹ̀sìn onímọ̀ ẹ̀sọ́ síwájú ẹ lọ jòkó ẹ mọ̀ fún ẹlẹ́bùn ẹ fún ẹlẹ́bùn alásàlátù tó bá ilé tó máa ti ṣe ẹgbẹ́ dín fúrísà fún ẹ ti empower rẹ̀ kó máa ṣòwò ìbá gbàtọ́ tó wà kúrẹ́ ní fún mọ́kà ẹ lówó débẹ̀. yamutu kullu libaraya. wọ́n ṣe kan ló mú po àwọn ọ̀rẹ́ wa ni wọ́n ṣe ẹ tó ṣe pò kínní ẹ máa gbọ́ ó wá tọ́jú ìyá rẹ̀ nílé ìyá rẹ̀ ti dàgbà láti Èkó ló bá ṣèdánwò ìdíje olóṣèpò kínní
ẹ tó wá tọ́jú ìyá rẹ̀ ńlẹ̀ ó rí deep freezer ó tún rí ẹ̀rọ ṣe pé kò tọ́jú ìyá rẹ̀ lásán nù ẹ jẹ́ wọn máa ṣe aláṣẹ látùmí ń bẹ ó máa kéwó mẹ́sìn ó yin orí ibú ọkọ ìbílẹ̀ ti yẹ̀ bá rẹ̀ gbà 200,000 ní okú ayé ni torí okú ayé lọ́kọ rẹ̀ àmọ́ ṣe kóríyá ọmọ tó bá yẹ lè ṣe pé ṣe kò kíní tí ń kàwé lọ ibi foundation asanwó rẹ̀ tó yẹ parí secondary school rẹ̀ gbogbo orú nǹkan báwọn ntòkù táwọn máa fowó ṣe nu ìyókù fàájì irọ́ ni òfò ni mo fẹ́ ṣàdúrà nù. bàbá fẹ́ ṣàdúrà. dàníyàn kí àwọn tó rábà náà. dàníyàn. ọ̀sà lè kí àdúrà. bẹ́ẹ̀ni. nàró kàlẹ́ edu. àbí. ẹ̀yin kọ́ ọmọ tí ó kà kí fún yín ni.